Inaoni. Inaoni. Today is 11, right? Inaoni. Yayade, Naoni, Yayade, Yaoni. Inaoni, Yayade, Yayade, Naoni. Yaya Jiki, Mejoki, Yaya Yara, Yaya. Bọ́lá ojú rẹ̀ rèé, ó tó jọ mẹ́ta. Ṣadé ojú rẹ̀ rèé, ó tó jọ mẹ́ta. Ayàlí ojú rẹ̀ rèé, ó tó jọ mẹ́ta. Ṣadé ojú rẹ̀ rèé, ó tó jọ mẹ́ta. Ṣadé ojú rẹ̀ rèé, ó tó jọ mẹ́ta. Màdámù ojú yín rèé, ó tó jọ mẹ́ta. Màdámù ojú rẹ̀ rèé. Tọ́nà yẹn kó bright jẹ. Ọdún ò lè fílẹ̀ bẹ́ẹ̀. Ṣadé ojú rẹ̀ rèé, ó tó jọ mẹ́ta. Kí ló kúkú ṣe táwọn ò lè fara mọ́ra kó máa lọ́kọ̀ yìí. A máa gbà sílẹ̀. Ó yá gbàgànjẹ mi ò gbàgànjẹ, gbàgànjẹ mi ò gbàgànjẹ, gbàgànjẹ mi ò gbàgànjẹ. God, I worship you. God, I give you praise, honor, adoration for your name forever. Daddy, ẹ ṣé. Daddy, ẹ ṣé gan. Daddy, ẹ ṣé. Daddy, ẹ ṣé gan. Ẹ ṣeun gan. Ẹ ṣeun gan. Olúwa ẹ ṣé o. Ṣiṣẹ́ púpọ̀ náà lónìí. We are still working. Olúwa, gbogbo ohun tí ènìyàn àti ìka ènìyàn tó ti bàjẹ́, Olúwa bá mi tún ṣe. Bàbá máa tún ṣe. Ayé mi ó yá gba renovation. Ayé ọmọ mi gba renovation. Ó yá ògo, ó yá dá padà. Ó yá Ọlọ́run ò ṣàánú mi o. Olúwa gbà mí gbogbo ìka ènìyàn. Olúwa bá wọn wí lórí ọ̀rọ̀ mi àti tọmọ àtọkọ. Olúwa bá wọn wí. Ta ló pè ìpàdé ibi lórí mi? Ọlọ́run o, ṣẹ́ wọn nípàkọ́, ṣẹ́ wọn lẹ́yìn, ṣàwọn ọlọ́gbẹ́. Ẹ ṣàwọn ní ọgbẹ́. Olúwa ṣàwọn ní ọgbẹ́. Ṣàwọn ní ọgbẹ́. Ṣàwọn ní ọgbẹ́. Gbogbo ẹni pète ibi lórí mi àtọmọ mi àtọkọ mi àti gbogbo olólùfẹ́ mi ẹlẹ́dàá àṣẹ̀dá. Ṣàwọn lọ́gbẹ́. Olúwa ọlọ́gbẹ́. Bàbá gbèjà mi. Bàbá gbèjà ọmọ mi. Bàbá ṣàánú wa. Olúwa ṣàánú. Tani tó gbé pàdé lórí ayé wa. Bàbá báwọn wí. Olúwa gbèjà wa. Olúwa gbàkóso. Bẹ́ẹ̀ lórí kò yí padà. Beautiful woman. Mi tiẹ̀ Ọlọ́run mi mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ eléyìí ní máa dá sọ̀rọ̀ abẹ́gbẹ́ ìdẹ́rẹ́ mi ò ní máa dárò èmi tí mo wá mi ń wá ọmọbìnrin tó mọlé túnṣe tó máa bẹ̀rẹ̀ sí gbé ní ọ̀dọ̀ mi títí máa fi iṣẹ́ tí bá ti wà ní Nàìjíríà máa fún ní sálárì tí ìbá sí nílé gan ó lè má gbé lọ́dọ̀ mi tí ìbá ti sí nílé máa fún ní half salary tí ìbá ti sí Nàìjíríà bọ́ mo wà nílé tó máa ṣiṣẹ́ pẹ̀lú mi
kì í ṣe ọmọ tó máa ń pààyàn tó máa ń fògùn sóúnjẹ fún yàn o ṣó ti yé yín so kì í dẹ̀ ṣàmọ́ tó máa ń jalè so if you know one obìnrin ṣó ti yé yín tó nìdí tó yẹ pé ọmọ mi lè bá sọ̀rọ̀ náà kì í ṣe tó máa sọ pé why can't you go and do it tó ṣe yé mẹ́yẹn torí ọmọ mi ló máa sọ sálárì fún ẹni tó bá ti mọ̀ títí a máa fi bẹ̀rẹ̀ tó máa sọ pé ó ti yé yín mẹ́yẹn tó máa dàbí ó ti understand so tó bá ti rẹ́nìkan tó bá ní interest tí ò fẹ́ lọ sí torí pé tó bá lọ sí ìlú wo náà ló máa ń lọ yẹn náà ìlú wo ni ìyá Greek ìyá kí lórúkọ ẹ̀ tó sọ pé mo ń lọ ń gbà yẹn tán parọ́ mọ́ mi oh God attention o good evening hello good evening ladies and gentlemen ẹ kọjọ́ mẹ́ta ẹnìkan ní kí n má dá sọ̀rọ̀ kan mi ìwo fóònù wà láìtọ́lá mi tí wo Facebook látàárọ̀ ilé tí wọ́n fẹ́ sọ di skeleton mọ́ mi lọ́wọ́ wà láì ilé yẹn ni Ọlọ́run gbogbo gbogbo tí mi bá dé ẹ̀ṣà oníkálukú máa jèrè iṣẹ́ ọwọ́ ẹ̀ pé mo rẹ́rìn ẹni tó kú òun lẹ́yìn ó jèrè iṣẹ́ ọwọ́ ẹ̀ mi ti ráyè ṣùgbọ́n mo rò pé ẹ̀yin mọ̀ kan bàjẹ́ àwa máa ń tún nǹkan ṣe ni ṣó ti yé yín bẹ́yẹn ẹ̀yin máa ń ba ayé èèyàn jẹ́ Ọlọ́run sì rán àwa láti máa tún ayé èèyàn ṣe ayé ẹni tó máa bàjẹ́ látọwọ́ mi ayé àwọn ìka ènìyàn nìkan náà ni ṣùgbọ́n when you are good ayé ẹ̀ máa da o ṣùgbọ́n tó bá bàjẹ́ àwọn èèyàn ṣe ìkà mẹ́ compound yìí Ọlọ́run má sọ inú ilé ìdí pé tó ń sin òkú sí o Ọlọ́run jọ̀ọ́ o má sọ àyíká mi di ilé ìbànújẹ́ àti ọ̀fọ̀ má sọ ilé mi di ilé ìbànújẹ́ àti ọ̀fọ̀ gbogbo mi ti fẹ́ gbàdúrà yẹn so let me just be looking when you check this place ilé yìí ò ní di ipòkú ilé yìí kò ní di ipòkú iṣẹ́ burúkú tí a ṣe lórí ilé yìí Ọlọ́run bá gbé ẹ̀jẹ̀ bí wọ́n ṣe inú ilé compound kan ò lè rí bẹ́ẹ̀ kémi sùn bẹ́ẹ̀ but thank God wọ́n ti rẹ́ gbogbo àwọn ọ̀tá wọn wọ́n ti bẹ́rì wọn gbogbo ọ̀tá wa pátá gbogbo àwọn ọ̀tá mi they are buried wọn ò tí rí nǹkan kan bẹ́ẹ̀ ni who laugh last laugh best ó ti yé I can't see the house ilé tí mo ṣe pẹ̀lú ògùn mi nobody to supervise ilé fún mi gbogbo àyẹn tó ti ń frustrate mi gbogbo àwọn supervisor gbogbo àwọn engineer tó ń ṣe yamayama I supervise it myself I got to this place I was crying I cried máa yẹn tó lòun yíbo àti gbogbo àwọn celebrity tó ń lọ́wọ́ sí àti àwọn ọmọ cultism tó wà ní àdúgbò tó ń ṣe terrorism mo ń bọ̀ o Nigeria government báyìí mo máa bá yín sọ̀rọ̀ àti àwọn anti-terrorist mo máa pè yín sí àdúgbò yìí ní Ìkọ̀tún àjàjà street yìí wọ́n máa bá wa ṣiṣẹ́ ń bẹ̀ o FBI kò wá no sorry mo ti gbàgbé kí ni DSS àti àwọn anti-terrorists must work on this street this area anti-terrorists must work on it mo ń bọ̀ mi ti dé ẹ má gbàgbé street wọ́n ròyìn àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ street yẹn gbà yẹn náà tí mo wà ní Nàìjíríà you know àwọn ìjàkùmọ̀ àti àwọn ìjàkókò tó máa ń bà àdúgbò jẹ́ náà tó máa ń dúró bí alágbára òkùnkùn majority of them ti lọ wọ́n ti kú ló ń jẹ́ bẹ́ẹ̀ èyí tí ò dẹ̀ kú èyí tó ní kí wọ́n ta léńjọ́ yẹn wọ́n ní wọ́n ti rọ lápá wọ́n ti rọ lẹ́sẹ̀ wọ́n ti lọ síbẹ̀ but àwọn ọmọ cultism wọ́n pọ̀ ń bí ṣẹ̀dẹ̀ mọ́ pé mo sọ pé àwọn ọmọ cultism àwọn tí ò tiẹ̀ tún wá ṣiṣẹ́ yẹn hey God tí wọ́n bá fẹ́ wọlé bá ṣe ń pe àwọn òṣìṣẹ́ kan wá wọlé fún wa yẹn kan wá ṣiṣẹ́ they be doing like this wọ́n máa fún wọn tó bá ṣe báyìí 5,000 náà fẹ́ gbà lórí ẹnì kọ̀ọ̀kan nìyẹn owó tó bá gbà yẹn wọ́n máa lọ jókòó sílé ọtí láti àárọ̀ street yìí máa sọ fún ìjọba Nàìjíríà DSS ẹ máa wá o torí ṣé ọlọ́pàá náà ṣe bí DSS ọlọ́pàá náà ni àwọn àti àwọn EFCC this area wọ́n ní àwọn yahoo àwọn cultism tó ti di yahoo plus yahoo oríṣiríṣi
wọ́n ló wà ń bí ó ṣe rọ́ o mo máa ní mo sì ní sùúrù ni èmi kọ́kọ́ ń ṣe àwọn mo fẹ́ try láti put some security first mo fẹ́ èmi bá ṣe pé iṣẹ́ rere má say no to killing làwa wà fún iṣẹ́ mọ̀ we always say no to killing and bad things do you understand? Wọ́n ròyìn inú gate yẹn wọ́n á ṣí gate yẹn lẹ́ni ọmọ Ìgbò yẹn oríṣiríṣi èèyàn ọjọ́ tèmi wá tí mi ò sọ fún yẹn do you know what àwọn ọmọ tí mo bá kékèké ń bí báyìí they are more than 30 small babies like that mi ò mọ bí táwọn ọmọ yẹn ìgbà tí wọ́n ti tí mo wà ládùúgbò mi ì rí àwọn ọmọ yẹn mi ì mọ bí tí wọ́n ti wá and àwọn ọmọ yẹn this man is not married wọ́n níyàwó ẹ̀ ti late ó máa molest àwọn ọmọ kì í ṣe rọ́ wọ́n níbẹ̀ yẹn wọn ò kì í sùn wọ́n máa ṣí gate yẹn lẹ́nu 247 ló máa wà ń bẹ̀ wọn ò dẹ̀ tọ́tí àdẹ́mọ̀ gògóró mi ìdẹ́ mọtí mi tẹ̀sí in fact mú bọ̀ mi ti dé ọ̀dà Káyọ̀dé ẹ máa ṣiṣẹ́ ń bí o àdúgbò Ìkọ̀tún bí báyìí wọn no be small thing o ó ti yé yín ní àdúgbò yìí wọ́n ròyìn àwọn ọmọ yahoo ẹ wò àti àwọn ọmọ cultism yẹn àwọn double cultism àti yahoo plus EFCC DSS ẹ máa bá wa wá síbí wọ́n ṣe terrorism ṣe ti understand ẹ mọ̀ pé ní àwọn cultism ṣe mọ̀ pé mo sọ pé terrorist ni wọ́n wà lè purọ́ wọ́n ò ṣiṣẹ́ o àwọn kan wà tẹ́ pé àwọn tó bá ti wá ń ṣiṣẹ́ yẹn mo ní experience kan let me just tell you this ṣe rí gọ́tà tí wọ́n ṣe sílé yẹn gbogbo ẹ̀ pátá ló ti yọ ilé yẹn ó jábọ́ wọ́n ṣàṣe wọ́n má ṣe kà ọ́ but no problem ẹni bẹ́ẹ̀gì lójú ìgárúwé gbogbo security doors á fi sínú ibẹ̀ yẹn ìmí ìná wọ́n ní òjò tí mí ṣáàtì ẹ̀mọ́ gbogbo òun mí ti rọ́ọ̀sì gbogbo ibẹ̀ yẹn ti jẹ́ ìkọ́ mi tó wà níwájú tí ò jẹ́ kọ́kọ́rọ́ ló kàn mọ́ lẹ́nu máa yẹn wicked ṣe mọ̀ wọ́n ṣe mọ̀ nǹkan tó fún ni all the people living the person living in the duplex and the other person living in the bedroom yẹn 2 bedroom yẹn ẹ mọ̀ nǹkan they are all of them telling me ìyẹn tẹ̀ máa ń sọ fún mi pé iṣẹ́ kò ń bá mi wáyàn tó máa ra lé mi they do say that they always say that you understand me and you know what they will purposely and deliberately disvalue everything so that you can get cross criminal pọ̀ gan o Nigeria you are wicked no má jẹ́ sọ pé you are wicked we are wicked o Ọlọ́run jọ má jẹ́ kí wicked má jẹ́ wicked o má jẹ́ kí wicked o people are very wicked people are very wicked mi ò rò pé bí mo ṣe rí ilé yẹn àtàwọn rooms kan àti kitchen àti surrounding compound yìí kò dàbí pẹ́ni tó ń gbé láàyè nígbà kí n tó dé o kò dàbí pẹ́ni tó ń gbé láàyè ní pé ó ń gbé bẹ́ẹ̀. ilé yẹn sink Ọlọ́run jọ̀ọ́ o má jẹ́ káyé mi bàjẹ́ o má jẹ́ kí n rí ogun má jẹ́ kí n rí jọ̀ọ́ o èmi àtọmọ àtọkọ àti gbogbo àwọn olólùfẹ́ mi má jẹ́ àdèrò bojì o Ọlọ́run Elédùmarè ń gbọ́ máa yẹn ẹ jẹ́ ń sọ nǹkan kan fún yín ṣé rí àwọn kan wà ní orílẹ̀-èdè wọn máa ń ṣe ìkà gan let me now give you àti àwọn tí ó wà lórí ọ̀rọ̀ mi ò wọn ò mọ̀ pé Ọlọ́run lágbára ju ènìyàn lọ ṣé rí ní ìgbà tí mo rí pé deliberately ni wọ́n ṣe gbogbo nǹkan tó ń ṣe gbogbo tó ń ṣe fún inú ilé yìí deliberately ni máa yẹn ṣe rí inú ilé yìí wọ́n so okùn mọ́ gbogbo ara lé bíi pé jọgọjọgọ mi ì tí ì rí ilé tó ń so wáyà àti okùn mọ́ bí inú ilé yìí
wọ́n so mọ́ ó dẹ̀ máa rí jogojogo ẹ mọ́ bí ilé abúlé tó máa fokùn so nǹkan tó máa fi okùn ọ̀gẹ̀dẹ̀ dè míì ẹ tó ń dísàn wọ́n kàn so yẹn mo wá wo àwọn ilé tó ti kọ́ jágbajàgba àwọn ilé tí wọ́n ń lo ṣáláńgá tó wà lágbègbè mo rí pé wọn ò kó nǹkan oríṣiríṣi tó ń dísàn wọ́n ṣàfẹ́ ṣe kí n ṣàlè ìná tó má ṣe nǹkan ẹ bákan á sú ẹ ìwọ fúnra rẹ wà á ní ó ṣe kí ni wà á ló fẹ́ but mo ti understand tactics àti logic ọ̀tá yẹn kò ń ṣe pé ẹ ti understand mo understand tactics wọn àti logic wọn ṣé ti yé and tó bá disvalue ẹ kó bá lè believe pé kó bá lè sú ẹ wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ fún ayé ọmọ mi wọ́n ṣe bẹ́ẹ̀ fún ayé ọkọ ẹlòmíì wọ́n ṣe bẹ́ẹ̀ fún ayé ìyàwó ẹlòmíì so wàá lè sú ẹ in tó bá ṣe fún ẹ láti jẹ́ kó sú ẹ yẹn try to rebuild it and restructure it ṣé ti yé àwọn èèyàn wicked ṣá ẹnìkan ní kí n má dá sọ̀rọ̀ Ìyábọ̀ kí ló ń ṣẹlẹ̀ sí mi ti ráyè ẹjọ́ tó wà wájú Ọlọ́run kọjá gíjọ́ ti gáàsì gbò mo láwọn èèyàn ń ṣe ìkà I am telling you bọ̀bọ̀ yẹn sọ pé just wait for me madam I will leave on the 7 ló kù nílé jẹ́ ń jókòó mi ti gist yín látijọ́ yóò tiẹ̀ sùn látàárọ̀. So mo fẹ́ gist yín ní nǹkan méjì mo fẹ́ sọ nǹkan méjì péré nínú kan experience mi. We are working today. We cannot go to I'll be going to the hotel, but they are working seriously now. What they put to them, mommy? They don't see. Are you okay? Oh, they're saying, see the see shaking your dada. Shaking if you beat most of the one. Kò matter. Máa yẹn sọ pé tó bá di on the 7 ó máa kúrò ní on the 7 on the 7 tó kúrò yẹn sì èní ní 11 on the 7 tó kúrò yẹn which is Monday I started working since that on Tuesday I started working here. No, when I got to this place the door of this house wasn't closed. The door was open. The back door. Kò sí lẹ̀kùn bẹ́ẹ̀ mọ́ ni o. Lẹ̀kùn yẹn ti jẹ dé half. Ṣé ti yé yín? Wọ́n máa ṣílẹ̀. Ẹ mọ ilé tí ó wà lẹ́gbẹ̀ẹ́ mi. Ilé yẹn làwọn old house. So ẹ mọ bí àwọn èkúté ṣe máa ń ṣe so wọ́n ti wá sọ bíbáyìí àwọn tó wà bíbáyìí náà ó dà pé wọ́n dọ̀tí they are dirty àwọn fine boy fine girl tó dirty ṣé ti yé fine girl fine boy tó dirty ni wọ́n yes ó máa dáa kó fine kó tún fine nílé kó fine níta èmi mo like nǹkan tó nice gan I love kò ṣe pé mo fi ń ṣakọ I love clean and nice place but nígbà míì tá bá wà níbi tí ò bá náà ìsìn máa kàn wò pé it's not my permanent stay place I'm going to life is going to change on the 7 ó sọ fún pé kí wá gba key mo ti pe pastor there
máa yẹn ọmọ Yíbò yẹn bastard ni bọ̀bọ̀ yẹn òun àti gbogbo wọn tó sa àti pásítọ̀ tó dá sí o àti gbogbo wọn tó fẹ́ kí n ta léyìí gbogbo tó bá kójọ lọ́jọ́ ayé wọn máa ta gbẹ̀yìn ni wọn ò ní níláárí ọmọdé tó wà ń bẹ̀ kò ní níláárí àgbà tó wà ń bẹ̀ kò ní níláárí àdàbí tó yẹ pé mo jí owó àdàbí tó wá pé mo jalè àdàbí pé máa ń ba tèèyàn jẹ́ tó yẹ pé mo máa ń tó ń ṣe fún mi yẹn tó ń fẹ́ kó máa ṣe fún mi yẹn àdàbí tèmi bá ń ṣerú ẹ̀ fáwọn èèyàn on the 7 mo gbà tí mo dé sí Nàìjíríà I told this guy please mo ti rí I normally talk to the one tó ń gbé nínú flat wà lẹ́yìn yẹn tó inú bẹ̀ ni mo wà tó bá gbọ́ kó máa gbọ́ he called me yesterday I don't answer he has paid for the 500 ló san 2 bedroom yẹn gbà tó dẹ̀ san 500 yẹn jọ yẹn mo ní òkè ẹ̀mẹ́jì ló san ó san 250 jọ kan àkáǹtì mi kankan ló san sí owó tó san níjọ yẹn lára owó yẹn mo fi tọrẹ ní wà láìtàláì but àwọn máa sọ kiri she is broke wọ́n máa gbógun tiẹ̀ tó bá wà nílò òyìnbó yẹn kó má bàa lè wálé torí pé wọ́n fẹ́ bá actually wọ́n fẹ́ bá ìtàlẹ̀ ẹ̀ àwọn máa jèrè ẹni tó bá gbélé ilé ìsọjà tó bá lò fẹ́ tà 200 million àbí ó fẹ́ tà níye kan wọ́n á fi bí 30 million sí i wọ́n á máa bá tiẹ̀ jẹ́ àwọn máa fi lówó wọ́n á dẹ̀ máa bú ẹ. Anyway, let me continue. I call this boy no boy call man tó ṣojú bí ojú ọ̀pọ̀lọ́ tó bá rí wọn lórí media àwọn máa ń fine tó bá rí wọn face to face wọ́n máa gbà kí lélẹ̀ kí rè ṣé mo sì mo lè bú dáadáa ọjọ́ yẹn tí mo rí toró tiẹ̀ ọ̀rọ̀ sì pọ̀ núwèé kọ́bọ̀ ọ̀rọ̀ pọ̀ núwèé kọ́bọ̀ torí mo ò lè jókòó sínú compound bí mo ṣe rí compound kémi jókòó síbẹ̀ kí n lè jẹun ó irritate mi ẹgbẹ́ yẹn báyìí mi ìfẹ́ sọ̀sọ̀ púpọ̀ in tó ń wá sọ́kàn mi ìfẹ́ sọ mo fẹ́ lè lọ pé ọlọ́pàá pé àbí wọ́n ń da ẹ̀jẹ̀ sí ẹ̀gbẹ́ ń bẹ̀ yẹn ni I was ẹnìkan tó wá bá mi rẹ́lé lónìí mo sọ fún mo ṣé kí n lọ pé ọlọ́pàá mo nítorí mi understand bíbí báyìí bó ṣe rí báyìí àti pé bóyá wọ́n ń ṣe ritual oríṣiríṣi àwọn kòkòrò ẹ mọ bí tí wọ́n sin God forbid ẹ mọ bí tí wọ́n sin nǹkan síbi pé wọ́n sin òkú síbi kan àbí wọ́n sin nǹkan ó ti wá fẹ́ máa sink ó ti fẹ́ máa jẹ jáde mo wá fẹ́ wò mo sọ fẹ́ ni mo ní I want to go to police station I couldn't sleep I woke up in the around 1 o'clock nígbà tí mo ti gbàdúrà tán ọkàn mi ò balẹ̀ mo ní bí mo ṣe rí compound yẹn mo ní something is fishing ibẹ̀ yẹn rọ̀ wọ́n wá ní pé omi ni mo yọjú náà látọjú àwọn eléyìí they are bird of the same feather mi ò mọ bẹ́ẹ̀ yóò ṣe máa fine láyé tí ilé ẹ̀dẹ̀ máa dọ̀tí tó máa gbé ní surroundings tó dẹ́tì bẹ́yẹn anyway kí n tó ń gbà tí mo dé sí Nàìjíríà mo sọ fún màá yẹn kí n tó dé wọ́n ti ń ya torí mo máa ń fẹ́ bá bọ́ ìyẹn sọ̀rọ̀ bí n kò sọ pé Kogi lòun and mo dẹ̀ you will show them love àwọn máa show any bad thing you understand mo wá ọmọ ní kó ya surroundings ẹ fún mi àwọn èèyàn máa ń pè mí wọ́n máa ń sọ fún mi tó bá dẹ̀ ti sọ fún mi pé nǹkan kan ṣe léyìn o ó ṣe bákan o nígbà yẹn náà máa ń try láti tó bá ní wọ́n fẹ́ ṣe nǹkan kan máa send owó máa ní kó fi ṣe ṣó ti yé yín many people tí mo máa ń send mo wá rí pé àwọn ìjàkókò àti ìjàkùmọ̀ kan wà lórí ọ̀rọ̀ yẹn tó jẹ́ pé wọ́n máa mú bí wọ́n halẹ̀ mọ́ wọn ní o wọ́n á gbowó yẹn wọ́n á ṣàṣeyàn màmá ìyẹn kọ́ mo fẹ́ sọ ń sìn family màmá mi kan náà wà tó yẹ pé mo sì ń wá wọn àǹtí mi fẹ̀yìntì ọmọ ẹ̀ tó ṣòṣì níjọ́ yẹn mo ti blog ẹ̀ rí tó jẹ́ pé wọ́n sọ pé ìyàwó Wàsíù Àyìndé kan ló bẹ̀ wọ́n níṣẹ́ ńgbà yẹn olórí burúkú wọn ó lọ ṣe ọmọ àlè so mo pe máyẹ̀ kí n tó délé mo wá sọ fún bọ̀bọ̀ tó wà ní ẹ̀yẹ mo ní jọ̀ọ́ kó mo fẹ́ túlé yẹn bó ṣe ń ṣàlàyé fún mi pé at least in tí èèyàn bá ní nísìn iye dọ́là kì í ṣe iye tó jẹ́ mílíọ̀nù máa sọ ń gbà iye dọ́là tí mo lò nínú ilé yìí ni mo máa calculate gbà yẹn I know how much dollar ti máa ṣẹ́ tí mo fi ń ra nǹkan nígbà yẹn ọdún dọ́là lọlẹ̀ so I know it was my sweat and I know the trouble I went through because mo rí pé wọn ò fẹ́ kí n ní àṣeyọrí kankan kí n máa ralẹ̀ kan máa gbà torí dé tó bá ti kọ́ tán tó bá ti di àbádàn náà wọ́n fẹ́ ta ni wọ́n nílé yẹn ò rí bó ṣe rí ni wọ́n disvalue ẹ̀ kan máa sọ fún mi pé káwọn èèyàn máa fẹ́ sọ fún mi pé wọ́n máa ta ẹ ṣàjẹ́ sọ fún yín ó bọ́lá story yẹn accumulation tiwa you feeling cold. mo sọ fún mo ní please I want to repair that I want to renovate that house
Now if I'm coming to Nigeria, I'm a business woman too, despite pé mo jẹ́ student. Tí n bá ń ṣe business, tí n bá wọn ò ní pé kí n má ṣe, ṣó ti yé yín mẹ́yẹn. So I want to renovate that place and they cannot be there. Ṣé ti understand? Àná iye tó ń san bẹ̀ yẹn. Wọ́n dẹ̀ tún ṣe ń ya fọ́tò yẹn fún mi tó ń send ẹ̀ sí mi. Tí mo tún gbọ́ story tó wọ́n máa sọ pé wọ́n ti tà. Ṣó ti yé yín mẹ́yẹn. Tó jẹ́ pé ilé ìdísẹ́mi ilé náà ni Pastor Àánú Òjó sọ pé kí n kó fún mi tó kí n gbà yẹn kó ń gbà lọ́wọ́ mi. Tó bá gbogbo wọn bá ti pọwọ́pọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà tó bá ti ní wọ́n fẹ́ ṣe nǹkan tó ń béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ tó kọ̀ báyìí wọ́n fẹ́ bà kíní tó ń béèrè lọ́wọ́ yẹn wọ́n fẹ́ bàjẹ́ mi tí ì rírú ẹ̀ rí. No, mo wá sọ pé okay mo bẹ̀ mo tún ní please leave before the time kí n tó wá sí Nàìjíríà mo ní I don't even mind to give you mo dárúkọ owó tí mo fẹ́ fún ó wá sọ nǹkan kan lẹ́ni tó kù a month àti some days ló yẹ kó bó ṣe sọ ìgbà tó dẹ̀ san owó yẹn níbi mo ní mi ò fẹ́ owó yẹn pé mo fẹ́ tínú ilé yẹn ṣe mo dẹ̀ fẹ́ máa lò fún business at least tí n bá wá sí Nàìjíríà tí n bá kẹ́rù wá sí Nàìjíríà bó jẹ́ dápọ̀ gbogbo nǹkan Canada I can be using this as a office now tó bá gòkè go and see ṣé mo tó bá fẹ́ lọ bì kan wàá ní address tó bá ní address ò ní customer púpọ̀ mo ṣáà notice pé kò fẹ́ kúrò mo dẹ̀ wé pé ṣé ti understand mo ṣáà tún bẹ̀ wọ́n sọ pé I want to come to Nigeria if you say you got a place that you want to move to okay ó ní òun ò move lọ bí kankan ìwọ̀n fẹ́ sáré parí ibì kan ó ṣáà sọ̀rọ̀ mo ní kó jọ máa fún ẹ lówó padà owó tó ń san ní bíbáì ní àdúgbò yìí kò lè rí ilé ìgbà for 5 million 1.5 ló ń san fún 5 duplex gbogbo ilé yẹn ni mo ṣe ní 5 àti cottage tó wà lẹ́yìn yẹn. Ó wá pè èdè kan fún mi pé tí èmi bá lè san gbogbo owó ọdún kan yẹn padà fóun wọ́n ní lẹ́yìn tó lo owó ilé tán kí wá san owó ilé yẹn padà fún ege because they are believe because wọ́n sọ pé mo broke but mo accept but mi ò broke to pieces bíi títí wọn and tí diamond bá kán tí góòlù gan bá jábọ́ when you have a gold and that gold tries to have a mark ó bóyá ó jábọ́ and it now break somehow tó bá gbé break ẹ̀ àwọn èrún ẹ̀ lọ sí ibi tí wọ́n ti fẹ́ ṣe tó gbé lọ sọ́dọ̀ goldsmith àyí tó break yẹn wọ́n máa value ẹ̀ èyí tó tóbi lára ẹ̀ wọ́n máa value ẹ̀ everything about gold is valid the same thing with diamond the same thing with ruby so téèyàn kan bá sọ pé góòlù jábọ́ ó kán ó break ó broke kò ṣe to pieces because tó bá padà jó papọ̀ á form another design ó yàtọ̀ sí panda ó yàtọ̀ sí pàdánù ó yàtọ̀ sí fake life do you get it so they are shouting because they believe he doesn't have money he cannot have place to stay when he come to Nigeria mi sọ bẹ́ẹ̀ ṣó ti yé yín he cannot have place to stay because I always shout out tí sanwó-olé nílò òyìnbó mi tí sanwó-olé mi up till now but I'm going to pay and everything going to be all right and I'm a citizen of Canada and those people who are waging war against me because also I'm in Canada tí n bá wà ní Nigeria bí wọ́n lè lé mi ẹ̀fọ́ òkè ńlẹ̀fọ́ láwo torí mo mọ̀ gbogbo ogun kan tó ń ṣẹlẹ̀ sí gbogbo àwọn olórí burúkú yìí sìn tó bá jẹ́ Canada ni mo wà àwọn kan wà nínú system tó máa bẹ̀ níṣẹ́ káàkiri tó yẹ pé wọ́n rí iṣẹ́ yẹn jẹ́ wọ́n ò dẹ̀ lè jẹ́ ní orílẹ̀-èdè yìí wọ́n lè ríṣẹ́ burúkú yẹn jẹ́ ṣótiyé so àbá tèèyàn jẹ́ tèmi ò lè bàjẹ́ láéláé ni ewọ́ má nìyí kọ̀ mo tún sọ fún níjọ́ yẹn mo ní mo wà lóòtẹ́ wọ́n fẹ́ kí n wà lóòtẹ́ pé tí n bá lo a week lóòtẹ́ máa mọ scores débi pé driver tó gbé mi ní airport ní ọjọ́ yẹn hotel tí mo book Preston hotel mo book I will pay like 50-something,000 àbí 70 no 50-something kan 70 ní hotel tí mo book pé at least ṣó ti yé yín pé màá lo few days like a few days nínú hotel yẹn mo ṣàwọn pé tí n bá bẹ má ní pé mo wà Nàìjíríà á bá mi á consider mi kí n fún ní owó ẹ̀ bóyá ó tiẹ̀ jẹ́ half of the money tó san
ṣó ti yé yín mẹ́yẹn so mi ní lè dé sílé yẹn pàṣẹ but má bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ yẹn as early as possible owó tí mo ná sí hòtẹ́ẹ̀lì mi ní lè ná síbẹ̀ that was you understand mi ti parí ilé yẹn kò tí wà dáadáa sí but ibẹ̀ ni mo gbé bẹ́ẹ̀dì sí ṣó ti yé yín ibẹ̀ láwà yìí kò tí ì sí kìíní ẹ ti understand so owó yẹn máa fi renovate ẹ̀ wọ́n ti bàjẹ́ owó tí mo ti ná sìn àti gbogbo nǹkan tí mo ti ṣe in fact owó tó ti san látọdún tó ti wà ń bí nǹkan tó bàjẹ́ nu ilé owó yẹn owó tó ń san láti ọdún bíi 3 tó wà ń bíbà kò ká wàláì owó tó san nínú ilé àwọn nǹkan tí mo ti kò ká gbogbo nǹkan tí mo ti ṣe àti tí mo tún máa ṣe ní bíbà so kí ni èrè nínú agbowó ká wọ́n kó fún ẹ pé bá wa kà ó wá kà tán inú ẹ̀ ń dùn gbà tó ń ka owó yẹn ṣé ó jèrè ní àbòkàn tó stress ọwọ́ ẹ̀ wọ́n tún fi láẹ lójú ó ṣọ́ọ̀tì ni ọlọ́run má jẹ́ ń ṣọ́ọ̀tì àwọn ọ̀tá mi ló máa ṣọ́ọ̀tì láyé wọ́n fẹ́ kí n wà lóòtẹ́ẹ̀l àwọn èèyàn máa sọ pé you been hotel why can't you go back tí n bá lọ bẹ́ẹ̀ yẹn ìṣẹ̀ mo kàn wá kí ni mo wá ṣe láì fọ̀fí gbogbo mission tí mo wá fún èmi kẹ̀dẹ̀ mo máa ń sọ pé go getter ni mi ò ṣe go digger I am a go getter I'm not a go digger part of my go getting ó ní nǹkan tí mo ṣe báyìí lọ́wọ́lọ́wọ́ a lot of people say jargons ìgbà míì láti bí ọjọ́ Monday tá ti bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn èmi àtọwọ́ mi náà là ń supervise mi àti sùn a máa délé ní 12 ṣé ti yé yín tá bá délé ní 12 a máa jí ní 6 tá bá ti wẹ̀ àní jẹun bí 1 á sùn tó bá tún ti di our rest bí 4 hours mo ti jí ọmọ yẹn tí bá ti jí èmi náà ti lọ wọ bathroom àti lọ wẹ̀ a dress up a máa wo bí a ṣe máa pe cab tó máa wá gbé wa a ní mọ́tò Nàìjíríà ká kọ́kọ́ pe cab yẹn kán máa pè pé ìkan nínú cab kan báyìí ni kó wá gbé wa ìkan ni kó má wá gbé wa àwọn cab kan ni tí ò da nìkan máa ní kó wá gbé wa ọ̀tọ̀ tún ní àwọn yẹn ṣẹ́rí tí ò tó lágbára Ọlọ́run mo pẹ́lẹ́ ẹ̀dá mi oore tí mi ò tí ì ní tí ò dẹ̀ tí tó ó máa pọ̀ ó máa dẹ̀ ṣẹ́kù gidi so they want me máa yẹn ibi tó wicked dé ó ti wòye pé tí bá ti lo some weeks àmì tí bá ti lo a week ní hotel ó máa sú mi máa padà lọ that's what they believe mo dẹ̀ sọ fún wọn mo ní mo ready ni mo ní ilé yẹn sẹ́ I want to obtain my things back torí àpà ni wọ́n òkú dẹ̀ ni wọ́n mọ iye tó ń dágọ̀ ẹni tó bá tiẹ̀ fẹ́ tó tiẹ̀ ń wò ó sì pé ó máa kọ́lé lọ́la o bọ́tò nípa nǹkan tí ẹlòmíì jẹ́ nítorí pé I don't understand they devalue this place láti wá customer fún mi ipe kó bá mi ra ilé àwọn tó ń gbénu ilé yìí ó ti pẹ́ tán ti ń sọ pásọ̀ yẹn náà sọ ń gbà yẹn pásọ̀ wèrè kan tó kọ́kọ́ lọ eléyìí tó lọ yìí mi ìmẹ́ tó wọ̀sì jù nínú àwọn méjèèjì this one is dirty torí wọ́n sọ pé èrò máa ń pọ̀ nínú ilé bí ipò ń ṣe mú bóyá ó ń ṣe woman traffic ni kò yé mi èrò máa ń pọ̀ nínú ilé yìí ẹ̀ẹ̀mejì tí mo ti wá nínú ilé báyìí nígbà tó wà ń bí èrò pọ̀ àwọn girls àtàwọn ọmọ wẹ́wẹ́wẹ́ àti ọkùnrin bí àwọn ọmọ yahoo yẹn ni wọ́n pọ̀ bí wọ́n máa jókòó sí compound gbogbo ṣíà tán fi ń jókòó sí compound ṣíà oníke wọ̀nyẹn ó ti kán àwọn ṣíà bóyá ọwọ́ àwọn àbókí tó ń talẹ̀ tó ń ṣake ni wọ́n ti ra àwọn ṣíà yẹn wọ́n kó síbẹ̀ wọ́n lítà gbogbo compound yẹn ẹgbẹ́ side báyìí ó wá dàbí ilé mi ò ní dàbí burial ground kò ní dàbí ibi tó ń sin òkú sí mo tún lọ wò dáadáa pé àbí wọ́n dẹ̀jẹ̀ síbí ni kí ló wà ń bí báyìí wọ́n ní ibẹ̀ yẹn wọ́n ní interlock yẹn epo sink ni níjọ́ tí mo kọ́kọ́ fi wọ̀nyẹn mi ì lè dúró yà nínú fíìmù nínú fídíò tí mo ṣe ń gbà yẹn mi ò lè dúró ya ibẹ̀ dáadáa ní side báyìí ó wà ó down àwọn kòkòrò àti eṣiṣẹ́ oríṣiríṣi nǹkan. To cut the story short on the 7 yẹn ó ti kẹ́rù ẹ̀tọ́ láti on the 5 àmì àti on the àwọn èèyàn fún mi ní information ọ̀tọ̀ on the 7 yẹn gangan mo gbọ́dọ̀ wá gba kọ́kọ́rọ́ on the 7 dẹ̀ máa jẹ́ Monday I waited on the 7 yẹn mo wá ń bọ̀ lọ́nà traffic wá wà
wọ́n ti sọ fúnra wọn driver tó gbé mi ní ó ṣàṣe yamayama wọ́n connect kẹ́ ẹ lè mọ̀ pé wọ́n ń ja ìjà politics tó bá ti fẹ́ fail ṣó ti yẹn wọ́n á dá sí rough. mo wá pè mo wá ní kọ́kọ́rọ́ ó wá ní kọ́kọ́rọ́ yẹn ń kọ́ òun ti fún ẹnìkan mo wá ní no problem kó fún un pàtó mo wá débẹ̀ yẹn mo wá rí pé ẹ̀kúlé yẹn wọ́n ní wọ́n ti èmi tẹ̀ rò pé kí n gbé bọ́ọ̀sì sínú ilé ń bí torí níjọ́ náà tí mo ń bọ̀ mo kúrò ní hòtẹ́ẹ̀lì mi mo ń lọ sí another apartment wọ́n ní òkè jẹ́ lift lára àwọn ẹrù mi luggage mi kí n drop ẹ̀ sí bíbá màá ti pa kí n ṣe gbọ́ ẹ̀ kí n má máa kó gbogbo ẹrù káàkiri so wọ́n bá sọ fún mi pé wọ́n bá ní sílẹ̀kùn wọ́n bá ní main door náà kò sí kọ́kọ́rọ́ ó wà ní ṣíṣí wọ́n máa tì láti ẹ̀yẹ wò lè ṣí láti ta ẹ̀yìn wọn gbogbo kọ́kọ́rọ́ lẹ̀kùn wọ́n ló ti bàjẹ́ lẹ̀kùn tiẹ̀ wọ́n ló ti já wọ́n ṣàṣílẹ̀kùn lẹ̀kùn ò lè tì mo wá béèrè pé lẹ̀kùn tó dẹ̀ wá wájú yẹn security door ni it's a foreign door very gbà tí yàrá ń gbà yẹn the best ni mo rà nínú ọjà kì í ṣe rọ I bought the best. nísìn wọ́n ní kọ́kọ́rọ́ ti wọ́n béèrè lọ́wọ́ where is the key ó ní kò ní key pé kí yẹn ń kọ́ pé ó ti kán mọ́ ẹnu ẹ̀ ókè tó bá jẹ́ òun ló nílé tí kì bá kán mẹ́nu ẹ̀ ṣe bí ó lè pe èèyàn tó máa wá ṣe kí yẹn èló ló máa ṣe bóyá ó kò fi sílẹ̀ bẹ́ẹ̀ the whole house there was no key níbi tí ẹ̀dẹ̀ mọ́ pé gbogbo ibi tó bá ti wá jìn kòtò bẹ́ẹ̀ yẹn èkúté ńláńlá àti oríṣiríṣi àwọn ẹ̀sẹ̀ wọn sàn ó máa pọ̀ ó wá ṣí wíńdò sílẹ̀ ó wá dá ihò sára gbogbo ògiri bẹ́ẹ̀ ni ihò yẹn kì í ṣe pé bóyá ó kàn jẹ́ kékeré báyìí ihò yẹn máa jáde síta ara mọ́ báyìí àjàjà ní tìta yẹn mo rí eku kan Amẹ́ríkà mo ti rí eku yẹn ní 8 years ago irú ẹ̀ ẹ mọ̀ wọn eku tó máa ti jẹ bọ́gà mi ìmọ̀dọ̀ títẹ́lẹ̀ ti jẹ yó okay. bí mo ṣe kọ́kọ́ rí for me even starting tí bá máa jókòó sí ibà láti kọ́kọ́ renovate bẹ̀yẹn the best thing tí máa kọ́kọ́ ṣe nílẹ̀kùn àwọn entrance tó wọ bẹ̀yẹn entrance the kitchen door the balcony outside balcony yẹn àti the front door gangan we need to change the door all the key all the door I'm not talking to you ibi ilẹ̀kùn mo ti bẹ̀rẹ̀ and for security purpose because ẹni tó ṣe bẹ́ẹ̀ yẹn fún ẹ àti gbogbo nǹkan tó ń dá lára yẹn tí ò fẹ́ kúrò ńbẹ̀ yẹn I got to do mo gbọ́dọ̀ ṣe dáadáa mo gbọ́dọ̀ ṣe àwọn nǹkan tó bá dáa mo gbọ́dọ̀ fúnra mi security ọlọ́run ló ń ṣọ́yàn ò but mo fún ẹnu ọ̀nà yẹn ní secure lẹ̀kùn tó máa capture wọn that is smart door that will capture them that he has only camera you understand mo dẹ̀ make sure pé mo fi camera àti open camera àti àwọn hidden camera because bọ̀bọ̀ yẹn mean látọjọ́ títí wá kúrò mẹ́rin kí wá sọ fún mi pé bó ṣe ṣe yẹn ṣe mọ̀ pé ìta ni mo kọ́kọ́ rí tí mo ń sọ̀rọ̀ níjọ́ ṣe mọ̀ pé mi lè wọlé lọ́jọ́ tí mo wá ya ilé yẹn inú ilé yẹn bó ṣe ṣe ìta yẹn bó ṣe ṣe inú ilé nìyẹn bí wọ́n ṣe ṣe ìta yẹn èmi ò lè get access to this person tó wà lẹ́yìn wọ́n bó ṣe ṣe inú ilé nìyẹn they will use your house and spoil it because àwọn dẹ̀ máa lọ sílé tí wọ́n máa túbẹ̀ ṣe ó ti yé bẹ́ẹ̀ mo wá ní mo bẹ̀rẹ̀ pẹ̀lú kí láti ọjọ́ yẹn láti ń ṣiṣẹ́ ń bẹ̀ we are trying to ìtí wọ́n tí wọ́n kojú níbi báyìí ni wípé táwọn èèyàn bá ti ń bọ̀ lọ́dọ̀ mi báyìí tí wọ́n ti rí pé mi mo pé wọ́n máa ní tó bá jẹ́ 10,000 ní kinní yẹn wọ́n sọ pé kán pè ní 25 or 30
àwọn ọmọ kan wà tán ní cultism ni wọ́n mọ tí kiri ń bì báyìí wọ́n máa jókòó wọn lọ bí iṣẹ́ àwọn boys wọ́n máa ti réyàn tó fẹ́ wọ bẹ̀yẹn báyìí wọ́n lè fọwọ́ sójú báyìí mo rí ìkan ṣojú mi méjì wọ́n lé àwọn èèyàn torí ẹ̀ Nigeria government terrorist wà ní street àwọn cultism àwọn fraudster àti EFCC bọ́dà Káyọ̀dé wọ́n pọ̀ níbí o wọ́n pọ̀ níbí ẹ check location yìí wọ́n pọ̀ gan gidi o ẹ má dẹ̀ gbàgbé pé surrounding ni wọ́n pe asketi ọmọ Yíbò kan tó ń ṣe terrorist ńgbà tó máa ń jí àwọn èèyàn gbé lára àwọn ibi tó fi ṣe askete ó wà ní ọ̀nà ìṣẹ́rí lọ́hùn àwọn òde gbọ́dọ̀ máa gbé ní àdúgbò kan káwọn ẹlẹ́mìí èṣù bẹ̀ àti àwọn tó ń pa èèyàn tó bá ń ba yéèyàn jẹ́ kó sì máa gbérí ẹ mọ̀ pé kò ní dáa we say no to terrorism we say no to bad thing we say no to all those scamming and we say no to fraudster we say no to jobless àwọn gbogbo yìí torí ẹni tí ò bá ti ṣiṣẹ́ máa jalè kọ́mọkùnrin ṣèbí tóbìnrin ò bá ṣiṣẹ́ máa ta òbò á ta ìdí ẹ̀ ọkùnrin kò dẹ̀ ṣe pé àwọn ilé ìfẹ́ ṣe bí Bobrisky kò dé àdẹ̀gbárú Bobrisky gan bẹ́ẹ̀ náà láyé you know do you understand what I mean they are not even doing like Bobrisky because ìyẹn tún try láti change rẹ̀ àwọn eléyìí wọ́n máa dúró tì ẹ́ ni in the afternoon when people you are calling people to come and work for you they will be doing like this to them so that wọ́n ní kàn gba owó wá fún owó tó máa fi mọtí àtowó kodi yẹn wọ́n ní kàn máa gbà lọ́wọ́ ẹni tí ò rán wọn níṣẹ́ they have done that before I don't want that bullshit again the bad boys and girls there are many on this street wọ́n pọ̀ bàjẹ́ wọn ò ní ṣiṣẹ́ wọn ò dẹ̀ tún sọ pé wọ́n join union kọ́ má bàa sọ pé òkè o wọ́n gbowó ta o pé ó níbi tí wọ́n máa tún sọ owó kan fún Lagos State àárín wọn àwọn kan máa jókòó ni tó bá di lóru wọn á kó aṣọ wọn á kó weapon wọn àti ìbọn wọn ni wọ́n ní ìbọn àwọn boys yẹn tó ń jókòó sí gbogbo junction tó ti mú ògógóró ní àdúgbò yìí wọ́n sì ní pé kí n tó continue story wọ́n ní bọ̀bọ̀ tó gbénu ilé mi náà wà nínú àwọn tó sponsor àwọn kan mẹ́ẹ̀ ní street yìí náà because they say those bad boys they will be in the compound for 247 tí bá ní kàn ti gate yẹn wọn ò fẹ́ ti gate they just want the door to be open àti ìgbé bóyá civilian barrack níbí jẹ́ ilé ìkẹ́dẹ̀rẹ́ kò ṣe pé bóyá fi ṣe ní slap me and face you just a duplex and 2-bedroom flat at the back finish ṣíkè náà gbogbo ilẹ̀ yìí ń ta fi ṣe nìyẹn ó dẹ̀ gbá oníwò àtọmọ ẹnìkan that was what he said to me that he lost his wife and he has only 2 children kọ́ ni oníkan wà ní school pọ́ùn àti ẹ̀ ló fẹ́ máa wà ń bí wọ́n ròyìn èrò tó ń kó síbí ó dẹ̀ tún ti wá lọ ń sí o ṣùgbọ́n tẹ̀ mọ́ pé tó nírèsí ò bá fi gbámọ́ èyí tó ti fi sílẹ̀ kó lè parun àwọn pọ́ìsì yẹn sì wà ń bí ó dẹ̀ tún máa lé some ambush they are criminals kò ṣe pé a fi ń parọ́ o mo ti sorry when I was gisting and talking about this street in my story nígbà tí mo ti ṣe àwọn blogging kan ní street yìí down the street orí Zaria to Koko Zaria build a house have a house ilé tí Koko Zaria àkọ́kọ́ kọ́ láyé ẹ̀ tí mo ní mo rent máa ẹ̀ street náà ló wà ní street yìí wọ́n ní close to ilé Zaria báyìí àwọn amúrọ̀bà máa stop àwọn ọmọ school wọ́n stop mọ́tò wọ́n gbé ìbọn sí tí wọ́n máa rob ní broad daylight wọn ò dẹ̀ wọlé Koko Zaria rí street náà ni ibi báyìí Ìsàkítọ́ láì wọ́n wá divide Lawal street ní kí ló orúkọ ẹ̀ Koko Zaria wa amúrọ̀bà wọ́n máa rob ní street ń bí wọn Koko Zaria dẹ̀ máa ṣígẹ̀tì ẹlẹ́wọ̀n ọ̀dẹ̀ ní wọ́bẹ̀. tí mo complain nígbà yẹn tí mo fi lọ kó tó ti pé mo dé gbogbo ló ti discourage mi pé ilé yẹn kí make sure pé mo tà ní kí n tà ní gbogbo àwọn tó ń advise mi pé kí n tà àtàwọn tó ń gbénu ilé mi bí wọ́n advise mi pé kí n tà àti àwọn tó advise mi tó jẹ́ bí pé wọ́n á sọ pé bóyá èèyàn gidi kan ni wọ́n ọjọ́ tí mo dé Nàìjíríà báyìí wọn ò lè gbé kọ́ mi mo tún pè wọ́n pé mo mà dé Nàìjíríà wọn ò lè sọ fún mi pé wọ́n ti dé ìmí àmọ́ sọ fún yín ọ̀rẹ́ nǹkan wà ní Canada ó ṣe sẹ́ni mọ́tò mẹ́jọ ni ẹni yóò sẹ́ni mọ́tò ẹyọ kan wọn ò ní ọ̀rẹ́ kankan Canada. Right now people believe I'm going to be ashamed getting to Nigeria and then kí n máa gbé káàbù kiri wọn ò sanwó káàbù mi owó tí mo ti ná ní hòtẹ́ẹ̀lì ó ra Sienna ó ra mọ́tò tẹ́lómi ń pè ní property tó ń lò tí mo ti ná tí mo ti fi because I determine I want to get my things back from people and that's why gbogbo èèyàn tó bá ṣe yàmàyàmá kan tó rè pé ó máa sú mi
Oh, mo ti bèrè fún strength, and the Lord will continue to strengthen me. Bàbá yẹn mo gba kọ́kọ́rọ́ lọ́wọ́ ẹ̀ láti ṣiṣẹ́ mi báyìí. Tó bá di lọ́la máa ṣò. Ìgbà tí mo máa débẹ̀ yẹn ó fọ́ gbogbo òkè. Medicine tó bá yẹ pé mo ti rí èèyàn ní láti bá mi gunú roof yẹn, because èèyàn ṣòro, màá ti ní kán bá mi gun ibi tá a máa ń gbà wọnú inú ceiling yẹn. You know, because they created a place for, you know, èmi náà mo create tó wọ́n sọ fún mi àgbà pé tó bá fẹ́ ṣe nǹkan kan nínú iná bóyá wọ́n fẹ́ ṣe náà àbí nǹkan kan pé they have to create a place there. Wọ́n dẹ̀ ṣe, although flap tí wọ́n fi sórí ojú ẹ̀ mi ò bá níbẹ̀ yẹn mọ́. Ó ṣe gbogbo lé yẹn, ó kàn ṣe yamayama. Ó ṣe ìkà, ẹ máa ti rí pé wickedness ni, kì í ṣe pé nǹkan kan míì. Ó wicked ni. Ó kó àwọn nǹkan míì nínú ilé tó yẹ pé a fi kọ́tì sílẹ̀ fún gbogbo ẹ̀. Ìgbà tí màá nìyí lọ, ó kó gbogbo ìdọ̀tí aṣọ ẹ̀ kì í ṣe àtàwọn script tí mo kó síta, ó kó síbẹ̀ yẹn. Wọ́n wá kó owó new note bẹ́ẹ̀ tí mo ṣe fi wọ̀nyí jọ yẹn. Ọmọ tó wà ní flat bọ̀bọ̀ tó wà ní flat ẹ̀yẹn, òun ló tiẹ̀ tún sọ fún mi pé kí n wò ó rò bóyá wọ́n wá rò bóyá màá sọ pé òkè kókó wá ni tó ṣó nǹkan tán ṣe yẹn. Ó ṣó pé bọ̀bọ̀ tó ń gbé bí ó ná gbogbo iṣẹ́ burúkú ló ń ṣe. Fake money tí wọ́n kó fake money ó kó sínú àwọn ẹrù ẹ̀ kan tó fi sílẹ̀ sínú ilé ń bí. Fake money. Mo dẹ̀ sọ nígbà yẹn náà pé àwọn celebrity, torí celebrity ni producer ni bọ̀bọ̀ yẹn, producer ọmọ Igbo ni. Film producer Yorùbá àbí film producer ni Yorùbá, ó produce Yorùbá movie, ó produce Yorùbá Igbo movie. Torí gbogbo àwọn celebrity tó máa ya photo tó ń fúnra rẹ̀ nígbà mi máa tún send ẹ̀ sí mi. Gbogbo àtẹ́mi bá ń ké pé ilé o, ó tọ́fù ní Canada o, a máa yá, wọ́n á send ẹ̀ sí mi kí n bá lè sọ pé èmi wà ń bẹ̀ yẹn ó tọ́fù mi, àwọn ń lo ilé mi lọ́fẹ̀ẹ́. Gbogbo àyẹn tó máa ń sọ yẹn, mi ò sọ pé kò lè kọ́lé, mi ò dẹ̀ sọ pé gbogbo àwọn tó fi wọ́n jà lórí social media wọn ò lè kọ́lé fún wọn. Òno wọ́n lè kọ́ fún wọn torí pé wọ́n jí owó, àwọn tó bá jí owó Nàìjíríà àbáwọn tó bá jí owó kan ní wọ́n wí ọjọ́ dà, wọ́n lè jí, wọ́n lè rà á fún àwọn èèyàn. Ṣùgbọ́n tó bá ṣiṣẹ́ ẹ̀ dáadáa, ẹni tí ò bá lè ṣiṣẹ́, tí ò dẹ̀ ń ṣọkọ ẹ̀, tí ò dẹ̀ ń ṣe ìyàwó ẹ̀, tí ò dẹ̀ relate mọ́ ẹ̀, tí ò dẹ̀ ṣe pé ṣó ti òkàn ní kó yẹn fún torí èmi ẹ ti understand, tí ò dẹ̀ ṣiṣẹ́ fún ẹ. Do you understand? Ọjọ́ tí mo ti dé yẹn, mo wọ bẹ̀ báyìí mi ì lè, wọn ò lè so oúnjẹ inú kitchen yẹn kí n jẹ wàláì. Wọn ò lè ṣe anything nínú ọjọ́ tí mo kọ ọjọ́ kìíní ọjọ́ kejì wà jẹun 2 rounds. Ìgbà tá a délé lálẹ́ mo wá lọ ń wá bíi tí a máa ti ra gálà, ilẹ̀ ti ṣú. A jẹun o, mi ì tiẹ̀ lè jẹun bí. Torí ẹ̀gbẹ́ yẹn number 1, àwọn eléyìí dẹ̀ ń jẹun, wọ́n dẹ̀ ń sùn, èrò dẹ̀ pọ̀ ní bíbà ẹ̀. In fact ìgbà tá à ń gbé ní Ọbalẹ́ndé, gọ́tà ẹ̀gbẹ́ eléyìí kò dọ̀tí bí Ọbalẹ́ndé àti gbogbo títì yẹn bó ṣe máa ń dọ̀tí tó, kò dọ̀tí bíi ti bí. Ṣùgbọ́n nísìn àti ní kán wọ. Ní tó tún wá ṣẹlẹ̀ ní pé àwọn tó ń gbénu ilé yìí, ẹni tó ń gbénu ilé yìí ní tiẹ̀ ó ti ń kọ́lé, ṣùgbọ́n máa fún 6 months. Bẹ́ẹ̀ ni máa dá owó ẹ̀ padà fún, máa dá owó ẹ̀ àfọ̀fọ̀ owó ẹ̀ padà fún. So kó tètè lọ wá ilé ẹ̀ àbí kó tètè parí ilé ẹ̀ so that a lè kó lọ síbẹ̀. I don't want anybody in this place. Wọ́n disvalue ilé yẹn ni deliberately ni wọ́n ṣe. Ilé tí wọ́n ti kọ́ 10 years kí n tó wá sàdúgbò yìí àti ilé slap me and face you kò rí bí wọ́n ṣe ilé yẹn bí wọ́n ṣe ṣe lé mi. They want to disvalue it. Gbogbo lẹ̀kùn pátá ló condemn, kò sí kí n bẹ̀. Gbogbo lẹ̀kùn pátápátá ló condemn, kò sí kí n bẹ̀. Tí n bá fi ilẹ̀ wọ̀nyí báyìí sí, let me show you. Mi ò wọ nǹkan. Gbogbo lẹ̀kùn pátá kò sí kí n bẹ̀. Wọ́n ti jẹ
àwọn èèyàn ṣèkà gan-an, àwọn èèyàn ṣèkà. Nígbà tó ń balẹ̀ jẹ́ báyìí tèmi tí wọ́n á ń sọ wípé kí n tú ilé yẹn ṣe, lẹ̀kùn tí mo kọ́kọ́ lọ tí mo lọ rà, àwọn lẹ̀kùn tí mo rà yẹn, mo rí àwọn ọmọ kan ládùúgbò wọ́n ṣe rí pé wọ́n yọ lẹ̀kùn yẹn, ṣé wọ́n ti rí pé mi ì dá dán mọ̀, wọ́n ní kí n jẹ́ káwọn jàǹfààní ilẹ̀kùn, mo ní lẹ̀kùn wo lẹ fẹ́ jàǹfààní, torí pé kọ́kọ́rọ́ ẹ̀ àti wọ́n ṣe lónìí, lẹ̀kùn tí máa fẹ́ rà ń sìn, lẹ̀kùn tí mo condemn yẹn tí ò bá sí smart key lára màá rà ní 550 or 600. àwọn àbó kíkẹ̀rẹ̀ rí wọ́n sì lè rà wọ́n ní 50,000. They took the light, they take it, they brought it back. Wọ́n mú lọ, wọ́n tún mú dé kọ́dọ̀ tó jù wọ́n. Mo ti ẹ̀ láìpé atẹ́gùn yẹn tó ń fẹ́ yẹn. Pẹ̀lẹ́. Oh, okay. Ọjọ́ tí a bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn, bọ̀bọ́ kan tó ń pè ní Thank God. Oh God, I don't want to talk about this. It is David story, but mi torí tó bá sọ̀rọ̀ wọ́n fẹ́ máa, bọ̀bọ́ kan ń pè ní Thank God, ọmọọṣẹ́ Zaria náà ni, ọmọ Union. Ó ní mo sọ pé èmi ò mọ̀ ń gbà yẹn tó máa ń ṣe agent olè náà ni, tí mo sọ ń gbà yẹn tó sọ pé kí n kó ìwé mọ́tò méjì, kí n kó ìwé Tundra àti ìwé mọ́tò FJ kí n wá fi gba 100,000 gbà yẹn, tó máa ń yọ mí lẹ́nu, tó máa yọ mí lẹ́nu, tí mo wá sọ fún wọn pé kò sówó lọ́wọ́ mi mọ́ ọ, ẹ yé yọ mí lẹ́nu mọ́ ọ. Ẹ̀mí Ọlọ́run dẹ̀ ló sọ pé kí n sọ bẹ́ẹ̀ fún wọn gbà yẹn. Gbogbo wọn ní òun ara ìkan ní gbogbo wọn pé kí n sọ fún wọn. Tó bá ti béèrè nǹkan lọ́wọ́ mi bàmí kò sówó lọ́wọ́ mi, tẹ́yìn gan bá yá mi lówó ń sìn má gbà, mi jẹ́ tí sanwó skul ọmọ mi bí n ṣe sọ fún wọn gbà yẹn náà ni. Àwọn oníkẹ́ ó lè lòdì mo ní ìdòwò máa yá mi, mo wá béèrè mo ní 100,000 ní níjọ́ náà lọ́wọ́, mi ní ìdí 100,000. Ẹ mọ̀ nǹkan tí Thank God sọ fún mi, ó ní pé kí n wá gba, kí n kó ìwé mọ́tò mi méjì wá, ìwé FJ mi àti Tundra, kí n kó wá, kí n wá gba 100,000. Tó bá jẹ́ pé tòótọ́ ni mo ní ìdí 100,000 níjọ́ náà lọ́hùn, tí n bá kó ìwé mọ́tò yẹn fún wọn, á make sure pé nǹkan kan ṣe é tí mọ́tò yẹn máa fi di ti wọn lórí 100,000. Thank God yìí ọmọọṣẹ́ Zaria ni mi ò mọ̀ ọ̀ǹtì ìgbà tí mo rí gbogbo géèmù tó ń gbá lórí ilẹ̀ yìí, ìpè tó ń ṣe fún mi Ìjẹ̀bú Òde o, tí wọ́n ṣe ń gba nǹkan yẹn ni wọ́n fẹ́ máa ṣe. Ẹnìkan tó lóun yìí nǹkan sórí EFCC tó ní òun kọ́ ilẹ̀ sí ilẹ̀ tó mi tó wà lẹ́pẹ̀ẹ́, mi ṣì ń wò ó níran, mo fẹ́ kó kọ tán ẹyọ, mo fẹ́ kó kọ tán, tó bá ti kọ
a máa lọ sọ́dọ̀ EFCC. Mo ti competition sí ọ̀dọ̀ EFCC already. Mo dẹ̀ tún copy Abuja. Mo ṣe Èkó ni wọ́n submit ẹ̀ sí, but mo try bọ́n ṣe send ẹ̀ sí mi. Mo send the copy sí Abuja. Torí mo rí pé àwọn tó ń jalè tó ń gbalẹ̀ lÉkòó yẹn wọ́n mọ EFCC mi náà. Àwọn bad boys wà láàrin àwọn EFCC tó wà ní ìlú Èkó àti anywhere, ìlú Èkó especially. In fact, àwọn boys mi wà tán náà ti dismiss wọn. Wọ́n ṣì operate like EFCC. A mọ̀ pé wọ́n wà bẹ́ẹ̀ yẹn. Mo kálàyé ńgbà yẹn, mo ṣe. Èmi sá níjẹ̀bú Òde pé kí n tẹ̀lé ní ìfọ̀kànbalẹ̀. Tí mo ní mo fẹ́ gbalé sọ́mọ́lé, tí Bísọ́lá Badmus, àṣé òun ni wọ́n rán wá ń gbà yẹn. Nísìn mo dẹ̀ sọ fún wọn. Mo ní I'm not going to be nice to people who are bad. Èmi kàn need ìrànlọ́wọ́ tó nice, tó dáa. Nobody standing for me. Wọ́n bí ni pé bóyá irọ́ ni. Kí ló lè fà wọ́n máa gbọ́ pé o ò ní favour o ò lẹ́ràn ọ̀fẹ́ lára o ò ní kinní kan lára o ò ní kinní kan lára o. Àbí àwọn èèyàn tó wicked wà ní Nàìjíríà wàá máa lọ súnmọ́ wọn. Tó yẹ pé tó bá súnmọ́ ẹ báyìí wọ́n fẹ́ jalè ni. Wọ́n fẹ́ jalè ni, wọn ò dẹ̀ ṣiṣẹ́. Tó bá dẹ̀ bá yé ẹjọ́ tán àwọn náà ló máa kọ́kọ́ bú ẹ. And I'm tired of all the nonsense. Mo ṣe sọ fún níjọ́ yẹn, wọ́n ní agent torí ẹni tó wà nínú ilé mi kì í ṣe rọ́, ó ń kọ́lé títí ẹ̀, bàbá ẹ̀ kọ́lé. Ṣótiyé? I will tell him to go because people àwọn tó máa gbọ́dẹ̀ gbà lórí ọ̀rọ̀ mi. I don't want them again. Girl tó wà níwájú ẹjẹ́ ń gist yín eléyìí. A lot of insults are going on. They insult me mi ìrírú ẹ̀rí láyé mi. Insults. Àtẹ̀yìn tẹ́ wà lórí social media yẹn. Tẹ́ wá ní ẹ máa tẹ́ àbùkù lẹ́ máa kàn. Mi ní tí bá dá yín lóhùn gbà mí mo fún yín ní audience. Ẹ̀yin ọ̀tá mi ni mo ń sọ gbogbo ẹ̀yin ọ̀rẹ́ mi, ẹ̀yin bàbá ẹ̀yin màmá, ẹ̀yin èèyàn pàtàkì tẹ́ wà lẹ́yìn mi, Ọlọ́run ní padà lẹ́yìn yín. Sórí ìwọ tó tí mo ṣe dáadáa fún tó wá ṣe tó máa lọ kó láìpẹ́ lára àgbòrò láti lè dojú ìjà kọ mí. Ó mọ nǹkan. Do you know what? You are out of the game. You are out of my life. Tí mo ṣe dáadáa fún ẹ tó jẹ́ pé ibi ló máa wá fún mi ṣáá. Tó dẹ̀ ní nǹkan gidi láti ṣe fún mi. Owó kò ń ṣe pé o ní. Bábù ìwà ò ní, ẹwà ò ní, kò sí kankan. Kí ló fẹ́ wọ́n fà mí? Màá tún wá ṣe pé Ọlọ́run rán mi sí ẹ o kí n kàn jíṣẹ́ tọ́lọ́run rán mi o. Wá tún wá máa betray, wá tún wá lọ kò láìpẹ́ láwọn tó fẹ́ bà tèmi jẹ́. You are out of my life. On the kí n tó dé bí mo ṣe ń bá màní sọ̀rọ̀ kì í ṣe òun nìkan náà àti ẹni tó ń gbélé flat ẹnu mo ní kò ṣe pé bóyá mo fi ṣakọ tó bá fẹ́ renovate ilé everybody has to go before you can do the proper job. Everybody has to go. Mo dẹ̀ sọ fún gbogbo wọn pé kí wọ́n lọ sódà má lè túbẹ̀ ẹ̀ ṣe. Ọmọ tó wà níwájú yẹn mo ní June ló yẹ kó ti lọ ní títí ẹ̀. Lóní láéláé owó lè lọ jù yẹn ó máa di July July 9 kó tó move. Mo ní òkè ẹni tó gbé ẹ wá ó máa move ní July 7 ìwọ máa move ní July 9. Mo ní kò sí problem. Wọ́n ti wò pé she go pay tire for hotel. Ọjọ́ kan mo move kúrò ní hotel kan. Mo sọ fáwọn tó wà lótẹ̀ mo ní please I don't have money again to pay. Mo ní where are you going to go now? Mo ní I don't know. Mo ní but let me just go. Mo ṣe bye bye. You understand me? Wọ́n gbé jáde kò lè rówó sanwó hotel mọ́. God bless my country for me and Canada. God bless them. God bless them and Nigeria too. God bless them. But the evil people in this nation, God punish you. All my enemy, God will disgrace you and destroy you. Those who wage war against me and my daughter, you take my niceness for granted. You group against me. The law will stand against you. The law will raise the standard against you. Ìbínú Ọlọ́run máa dé sórí gbogbo yín po. Mo ti sọ ọmọ yẹn náà wá sọ it's not easy, for you to be paying hotel. I spend látọjọ́ tí mo ti dé hotel ni mo wà títí di èní nìkan ni mo kó lótẹ bá má dẹ̀ tí kó lótẹ yẹn torí pé iṣẹ́ tó ń ṣe níbẹ̀ yẹn náà I want to supervise it.
ìgbà míì tí bá kúrò mẹ́rin ó máa lo 2.5 hours kí n tó débi báyìí. I stay in the hotel. Látọjọ́ tí mo ti débi báyìí ṣebí kí ọmọ bá jìyà ló ṣe máa ń yá má jìyà lọ́fà. Mo wá sọ fọmọ yẹn náà ó máa ní okay no problem. Kó tó di ọ̀dì náà yẹn ọjọ́ yẹn mo wá tún rán létí mo wá ní July end ló yẹ kó kúrò ó ní no ó ní July 9 ló máa kúrò mo lókè kí ni 7 eléyìí ní 7 June ló yẹ kí gbogbo wọn kúrò eléyìí ní 9 kò sí problem so wọ́n dẹ̀ ti mọ̀ pé bíbá kò ní ṣe é sùn sí fún mi máa gba kọ́kọ́rọ́ ní on the 9 on the 7 àti wọ́n gbà kan ní on the 9 mo ní kò sí wàhálà nígbà tí mo gba kọ́kọ́rọ́ on the 7 mo move kúrò níbi tí mò ń gbé mo lọ gba closer ní tó close mọ́ bíbá yìí like Àjà ni mo mọ̀ pé Àjà Lẹ́kì ni mo ti bẹ̀rẹ̀ títí mo bẹ̀rẹ̀ láti Ìkòyí dé Lẹ́kì dé Àjà kó tó di pé mo kúrò bẹ́ẹ̀ mo wá lọ gba Ìkẹjà mọ́ ọgbà ṣe to understand so that mo believe bó tún wà more closer a little bit mi lè máa wá láti Àjà everyday so to get the key on the 9 yẹn mo dẹ̀ make sure pé on the 9 ò mo wá o mo ti wá lọ́n the 7 wá gba kọ́kọ́rọ́ kan ilẹ̀ ti ṣú mo tún wá o ní on the 9 o kí n tún gba ẹlẹ́ẹ̀kejì ní bá ń gbọ́ pé kó tó di on the 9 yẹn mo bá ń gbọ́ pé mo ní má gbàgbé o ìgbà ó ní kí n wá gba kọ́kọ́rọ́ o ó ní excuse me ó ní mọ́mì ẹ jẹ́ torí Ọlọ́run láíláí òun ò lè wá human rights lèmi máa lọ bá sọ̀rọ̀ mo ní human rights ó tún kúrò lọ́ndì náà ó ló tún di parí oṣù July yẹn kó n tó kúrò torí wọ́n bìlì pé ó máa sú mi ṣá máa kúrò lọ máa lọ sí Canada mo sọ fún yín authoritatively mo lè lo 1 month mo lè lo 5 months and some days in Nigeria mi gbọ́dọ̀ kọjá 6 months ni ọmọ yìí mo sọ fún ó tún sọ fún bó ṣe tó ń gbà tó di on the 9 yẹn tó on the 9 kú dẹ̀ kó pé ló tún ní ó di ìparí oṣù gbà tó ló di ìparí oṣù yẹn mo ní nǹkan tó sọ fún mi kọ́ rèé o I want to renovate that house ilé yẹn ò lè rí jákujàku bẹ́ẹ̀ ṣe ń lò yẹn wọ́n kó gbogbo aṣọ àkísà oríṣiríṣi nǹkan jagbajantis wọ́n disvalue ẹ̀ wọ́n ṣàṣe bó ṣe wù wọ́n bíi pé ilé kọ́bọ̀kọ́bọ̀ ni wàláì because wọ́n sọ fún mi pé mo broke àìlọ́ra ògògò kì í ṣe bíi Tatiana o àìní ọ̀rá ògògò kì í ṣe bíi Tadégbénrẹ́ kúkọ́ o mo sọ 20 minutes time 20 times 20 times tí góòlù bá jábọ́ tó bá kán àbí tó bá fọ́ tá bá tún kó papọ̀ ó máa tún fọ́ọ̀mù gold another design tí diamond bá jábọ́ tó bá rún àbí tó kán wọ́n á sọ di small diamond wọn ò lè yọ diamond kúrò lára ẹ̀ ó yàtọ̀ sí pàǹdà ó yàtọ̀ sí pàdánù. little time mo kàn gbọ́ tó kàn send message mi párárá mo wá wò pé mo kàn rí lẹ́tà wèrè kan mo wá rí pé ó tún send voice note kan voice note yẹn dà ó dà pé orí fóònù yìí ló wà mo ń gbọ́ pé láyéláyé àwọn ọmọ kan bú mi nígbà tí mo wà ní street ń bí báyìí kò sí kọ̀ọ̀kan tí mo rí ṣe mo ní àwọn ọmọ tó bú mi ń gbà yẹn ìyá yẹn sọ pé máa talé wọ́n fo ìyá yẹn ó jẹ epo mi ó jata mi ó lóun dá ṣọ́ọ̀ṣì wèrè sílẹ̀ ńbẹ̀ yẹn lẹ́gbẹ̀ẹ́ ńbẹ̀ èmi nìkan kọ́ ló ti máa ń ṣe fún bó dẹ̀ sọ fún gbà yẹn pé kíkéré labẹ́rẹ́ kéré kì í ṣe mímì ìfẹ́ dìyẹ o màmá ẹ̀ lè ti máa pa kúkúrú kẹ́ máa pa gíga kẹ́ máa pa kúngún kẹ́ máa pa oríṣiríṣi ẹ̀ lè rí mi pa o mi torí mi ṣe burúkú fún yín ẹ̀dẹ̀ jẹ́ epo mi ẹ̀ jata mi ẹ̀ kì í ṣe ìyá mi mo dẹ̀ ń pè yín mú mi ẹ máa béèrè owó lọ́wọ́ mi máa fún yín nígbà tí mò ń sọ yìí ẹ máa béèrè odidi set of drum equipment ẹ fẹ́ lò ní ṣọ́ọ̀ṣì ńlá ló máa ń lo gbogbo yín tẹ́ béèrè lọ́wọ́ mi mo dẹ̀ fún yín lówó nítorí pé ẹ fẹ́ jalè ńgbà ó dà pé kéèyàn béèrè 500,000 kẹ́ ẹ fún gbogbo tẹ́ bá béèrè mò ń fún yín màmá ọmọ yẹn ṣàbú mi ṣá ló rán mi létí pé ọmọ ẹ bú mi gbà yẹn
kí ni mo rí ṣe sí ẹni tó wà ní ṣọ́ọ̀bù tó ń san 100,000. gbogbo wire fence kí ni gbogbo wire fence mi wọ́n disconnect everything. gbogbo kámẹ́rà tí mo fi sínú ilé wọ́n mú kámẹ́rà wọ́n yọ gbogbo ẹ̀. gbogbo kámẹ́rà ti lọ wọ́n mú gbogbo ẹ̀ wọ́n bàjẹ́ wọ́n disvalue ẹ̀. ọmọ yẹn mi ì dẹ̀ tún bá bínú pé tó bá yẹ pé bóyá kì í ṣe pé bóyá mo tẹ̀ fẹ́ renovate mi ì ní bá sọ̀rọ̀ but mo fẹ́ renovate ni wọ́n á tún kọ̀ wọ́n á tún yarí mọ́ mi lọ́wọ́ lẹ́ni tí ńgbà tó ti san owó yẹn mo ní mi ò fẹ́ mo ní ìjọ tó lọ́wọ́ mi ì fẹ́ mo fẹ́ renovate ilé yẹn ó wá sọ fún mi àwọn kan tẹ̀ fẹ́ fún un ní ṣọ́ọ̀bù lọ́fẹ̀ẹ́ wọ́n fẹ́ fún un ní ṣọ́ọ̀bù yẹn lọ́fẹ̀ẹ́ ni òun ò gbà lọ́wọ́ wọn ń gbà yẹn torí pé òun ti rẹ́ẹ̀tì ṣọ́ọ̀bù mi mo ní èèyàn fẹ́ fẹ́ ní ṣọ́ọ̀bù lọ́fẹ̀ẹ́ mi dẹ̀ gbowó àmì o san ṣéǹjì owó ni lọ́dọ̀ ẹ̀ owó tó san kò pé $100 Canada gan mo ní òkè kí ló dé tó sọ fún mi pé kí n fún ẹ lówó ẹ padà kó o dẹ̀ lọ gba ṣọ́ọ̀bù èyí tó ń fún ẹ lọ́fẹ̀ẹ́ ó ń bù mí ọjọ́ on the 9 kankan tó dé mo wá ní on the 8 before on the 9 mo ní tomorrow is 9 o kò kẹrù ẹ tó bá kẹrù ẹ tó sọ pé kí n dúró mo dẹ̀ wà lóòótọ́ fún títí di on the 9 má tí o torí mo fẹ́ renovate ni kì í ṣe pé bóyá ó ti understand mo dẹ̀ ti fún ẹ ní notice láti ọdún kan irọ́ ni ẹ̀yin àti welfare lẹ́màmí ẹ̀yin àti àwọn human rights ni ẹ máa lẹ́jọ́ mú lèmi èmi àbí òun bẹ́ẹ̀ lómi sọ̀rọ̀ mo ní mo máa like àwọn human rights yẹn o mo wá lọ ra key ọ̀dìnà yẹn gangan mo wá dé mo kó kọ́kọ́rọ́ mi wá torí ó ṣàrí mi mo ṣe ń jálẹ̀kùn ibi tó jẹ́ the main door wọ́n gé báyìí wọ́n rí pé mo ń dìsbà máa ń tu kíní gbogbo kíní ni wọ́n ti bà gbogbo lẹ̀kùn jẹ́ gbogbo lẹ̀kùn wà ń ṣí sílẹ̀ wọ́n wá sí gbogbo lé sílẹ̀ ó ti rí ìyẹn náà mo fẹ́ ṣe ni tí n bá ní kó jọ gbogbo pàánù orí ẹ̀ kúrò sí mo fẹ́ renovate ẹ̀ ni bó ṣe so wáyà mọ́ gbogbo ilé de gbogbo wáyà fẹ̀ǹṣẹ̀ tá a bá fẹ́ ṣe electric fence wa padà tá a fẹ́ ṣe security wa padà that place has to we want to renovate kò tẹ́ ń ṣe pé bóyá a fẹ́ yẹnu sàn wọ́n fẹ́ disvalue wọ́n fẹ́ jókòó síbẹ̀ kókò àwọn tó wà ń bẹ̀ they are no value they are valueless ebi ọmọ bíi ti fine girl and fine boy máa jókòó sí létílé léè máa dọ̀tí ọlọ́ọ̀ yẹn ni màá rẹ̀ ń gbọ́ kì í ṣe tẹnu àìlọ́ra òun gògò kì í ṣe bí tatiala mo ti sọ tẹ́lẹ̀ mo ti ẹ̀ ń sọ fún bọ́ọ̀ tó wà lẹ́yìn ẹ̀ láre máa ń bá sọ̀rọ̀ nítorí mo ní òkè ìwọ máa wà ń bẹ̀ títẹ̀ máa fún lówó ẹ̀ padà wà láìtàláì you will get out of this place kó máa sọ fún tó bá ti lọ́la máa kọ lẹ́tà ẹ̀ fúnra mi ni máa fún mo fúnra mi mo ní pé kó san owó tó ń san padà 500,000 mà ní mò ń gbà lọ́wọ́ wọn ní àdúgbò Èkó síbì kan tí wọ́n ti lè rí ilé less than 2 bedrooms tí wọ́n ti máa rí less than 2 million 500 ló san fún mi wọ́n dẹ̀ bà gbogbo ilé jẹ́ bẹ́yẹn èmi ò lè invade privacy ẹ̀ bí ìta wọn ṣe rí yẹn I'm very sure pé inú ilé máa worse than that I check their window they are dirty in fact tí mi ò bá ti gbé ní apartment àti ilé àti mi bá ti wọ flat mi nígbà tí mo dé Nàìjíríà màmá wò pé àbí mo ti gbàgbé bí Nàìjíríà ṣe ń live ni some people are very wicked and mean and some are very dirty mo wá wo compound tí wọ́n ti ń lo ṣáláńgá mo rí pé neat mo wá wo ilé mi ì tí ì rí rẹ̀ rí o Ọlọ́run gbọ́ mi ì tí ì rí rẹ̀ rí. ìgbà yẹn náà tí n bá sọ fún bọ̀bọ̀ yẹn pé kó jọ kó bá mi take gbogbo picture bí ta máa ti ṣiṣẹ́ àlàyé ibi tí mo fẹ́ renovate máa rí pé ó máa show mi ní picture ilé tuntun tó ń ṣe ẹ̀kọ́ sàdúgbò ó look nice ṣé bí ilé yẹn ṣe rí ní ìgbà táwọn wá gbalé nìyẹn tí ilé yẹn bá rí jẹ́gẹ́jẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣé àwọn máa gbà wọ́n máa kówó sí pé àwọn fẹ́ gbà bẹ́ẹ̀
ọmọ ibà bú mi ìgbà tí mo wá ṣàdé ló bá bẹ̀rẹ̀ sí ló bẹ gbé èèyàn mo wá o kò sẹ́ni tí ò tilẹ̀ ó bẹ pásọ̀ kan tó wà ń bẹ̀ yẹn sí mi tí èèyàn bá ti wá wọn máa rí pé bọ́n ṣe máa ń bẹ̀ mí tẹ́lẹ̀ tán bá ti bú mi tán wọn á wá máa bẹ̀ mí fún wọn mo sọ fún wọn mo ní gbogbo ilẹ̀ nílé náà fún wọn ní yàrá kan kó ẹrù ẹ̀ sí ẹlòmíín ṣe home service ó agbára ìbá mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ àbí kí n fi lélẹ̀ bẹ́ẹ̀ bọ́ I wish you can see this place wọ́n kó gbogbo ọjà gbàjà wọ́n da bọ́mbà gbogbo ẹ̀jẹ̀ ń pa faces ilé yẹn jẹ́ wàá máa gbé páyé ẹ ti bàjẹ́ ìtí wọ́n ṣe fún ẹ ni ìtí wọ́n ṣe fún ẹ gangan náà dìdí sọ fún ẹ wàá máa gbé páyé ẹ ti bàjẹ́ wá àwọn nǹkan tá a fẹ́ ṣe fún ẹ gbogbo ntẹ́nìkan ni bá fẹ́ ṣe fún mi tó bá ti jẹ́ burúkú lágbára Èdùmàrè Ọlọ́run máa yí ilé ẹ lórí àdàbí tí n bá ro burúkú sí àdàbí tí n bá ṣe burúkú fún ọ. nígbà tó wá di ó mà tó ṣe mọ̀ pé on the end of the month ló bẹ̀bẹ̀ sí ó wá bẹ̀bẹ̀ sí ó wá tún ní kí n fún ní month mọ́ because she want to be living in my house even nígbà tí n bá sí Nàìjíríà mi ì lè fi eléyìí tó wà lẹ́yìn yẹn gan tó bá jẹ́ pé mi ì lè filẹ̀ sínú ilé mi because ìta ló wà and the face of the house pàápàá òun ni house ojú èèyàn lẹ́wà ẹ̀ tẹ́ni tó bá ń bẹ̀wà ẹ jẹ́ tó bá dúró síwájú ẹ̀ ó fẹ́ kó máa review ẹ̀ nìyà ó fẹ́ disvalue ẹ̀ nì kò sẹ́ni tí ò ti lọ bẹ̀ gbogbo wọn wá kúnlẹ̀ ẹ̀jọ̀ mà ẹ má bínú ẹ kò ń ò lè bú yín mo lọ́rọ̀ búbú lélẹ̀ ó ti bú mi ìdí ẹ ṣe torí búbú tó bá jẹ́ torí búbú yẹn náà yẹn kò ní yẹ sùúrùtù yẹn náà máa tùjọ dé ọ̀dọ̀ woman rights wèrè tí woman rights ò ní lè fún nílé tí woman rights yẹn ò fún nílé kó fún nílé kó balẹ̀ ti ẹ̀ jẹ́ kó kó àkísà kó jágbájágbá kán ṣe yamayama kó máa ṣí géètì yẹn kó máa ṣí géètì ilé onílé sílẹ̀ bíi pé bóyá ilé yẹn jẹ́ Ọlọ́run má ṣe lé wa nílé wèrè ilé wèrè gan wọn kì í ṣílẹ̀ for like that. Everybody will be coming in. Nígbà tí mo rí gbogbo ṣíṣe àti gbogbo nǹkan lẹ́gbẹ̀ẹ́ bá mo ní àbí ṣé kìí ṣe pé wọ́n ń pa ẹ̀jẹ̀ síbẹ̀ yẹn mo bèrè lọ́wọ́ bíríkìlà yẹn ní no pé wọ́n kàn dọ̀tí omi ń sìn wọn kàn kí ẹ̀ ni because they believe that they just want to spoil it bíi pé bóyá àwọn ilé ìjọba kan tó pọ́n bá kàn ti bàjẹ́ tẹ́ni ẹ bá dé ó máa bínú gbé ta tí gbogbo wọn dẹ̀ ti ń bá mi wá ẹni tó máa ń sọ pé ṣé ká bá yín gbé sí market even ọmọ tó wà ní flat ó máa gbọ́ bó ṣe ń sọ̀rọ̀ dáre ó sọ fún mi pé ṣé kó máa bá mi gbélé yẹn sí market nígbà tí mo dé Nàìjíríà because bí ni pé kò só lọ́ mi mo dẹ̀ gbúdọ̀ ta lé yẹn náà káwọn dé rówó ń bẹ̀. torí bẹ́ẹ̀ tí bá ní mo débì kan anything that can increase me tó jẹ́ nǹkan tí mo fòógùn mi ṣe wọ́n á tún ní kẹ́nìkan lọ takò mí bẹ̀ ìyẹn ní torí ilẹ̀ tó wà lẹ́pẹ́ ìtìráyè mo ń bọ̀ mi ti dé ẹni bá dẹ̀ ní mi kí n má dé mi ní dé bá o ni mo sọ yẹn gbà tí mo lọ mo máa ń gbà ládùúrà lójoojúmọ́ pé ní àdúgbò iná ẹni bá ní má dé àti lórílẹ̀‐èdè Nàìjíríà mi ní dé bá tí bá dẹ̀ dé bá kò ní wà lálàáfíà ìkákò ló máa wà àwọn tó ní má wà bí majority of them mi dé bá wọn wọn ní dé bá wọn ni mo sọ àdàbí tí bá ba tiwọn jẹ́ àdàbí tí wọn bá jẹ pomi tí wọn já ta mi àdàbí tí wọn bá ṣe dáadáa fún wọn ládùúgbò àdàbí tí wọn bá mú mi àdàbí tí wọn bá ná owó mi tó máa ṣèkà fún ẹni tó bá ṣe dáadáa fún wọn mi ì tí ì rí rẹ̀ rí nígbà covid mo ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ kí ẹ̀ nígbà yẹn ni mo dẹ̀ tún supply mọ́tò wọn ra mọ́tò lọ́wọ́ mi bàjẹ́ during the covid I make money I spend the majority of them to feed ungrateful elements in this Nigeria wọ́n wá ní mo ń pariwo pé wọ́n ń fẹnu kùn mí mi lè fúnyàn lówó mi tí bá fún ẹ lówó mi tí bá kò fẹ́ ṣàánú fún ẹ kékeré ni kó wá take me for granted kó believe pé it's your right I will abandon you máa sọ fún ẹ tó bá pè mí ní dá ẹ ló mọ̀ torí pé mo ti kí n tó lọ approach egun kó help me I mean kí n tó bá sọ pé mo fẹ́ fún ẹ lówó bóyá màá rò pé o lè help me ẹni tó bá lè help me ní fún lówó mo wá òní kan tó fẹ́ fún mi èmi tún ní lítù nínú ìnira àti làálàá tí ayé fúnra wọn tí ò ń ṣe mí mo wá fi ìfẹ́ wọ̀n sí yín ẹ̀yin wá lè fẹ́ máa sábàrà yín máa gún yín ní ìgúkúgù nínú àdúrà mi ìgúkúgù ni ìkápẹ́pà la máa ń pajẹ́ ògùn máa pa yín rà nínú àdúrà mi kì í ṣe rọ́. I will pray a bad prayer against you. Kí ló dé? Àwọn èèyàn kàn wicked for fun. Àwọn èèyàn wicked for fun.
tó bá jẹ́ ìyá láyà bàbá la bàbá wọn lónílé yẹn àbọ̀mọ yíbò tó gbé bì tí bàbá la bàbá ìyá láyà ẹ̀ tó bá ra lérí àbí tó bá kọ́ lérí ṣó máa ṣe léyìn bẹ́yìn. àwọn celebrity dẹ̀ ń wọ bí gbogbo wọn ọmọ yíbò dẹ̀ ní ó yùsù gbogbo àwọn ọmọ celebrity yẹn ó wà bẹ́ẹ̀ ẹ bá lẹ́ẹ̀ ní ìṣòro let me tell you tí n bá dákẹ́ sí mi bá sọ̀rọ̀ mò ń bọ́lọ̀ mi sọ torí mi ìṣèkà fún yín mi ìdẹ̀jà wọn lólè tá bá lọ gba gbèsè náà ẹ máa ní wọ́n gba gbèsè èmi ò ní lọ bojú ara mi jẹ́ gbogbo àwọn tó ṣèkà fún mi ẹ máa múra yín ẹ máa support ara yín lórí nǹkan mi ẹ máa tún sọ pé kí n fò kí n ìṣó ẹ ní gbáyé kódà ẹni tó bá ní kọ́mọ mi máa tí ò fẹ́ kọ́mọ mi fọkàn balẹ̀ lórí iṣẹ́ bọ́mọ mi títí tí ò bá rẹ̀ jẹ́ tó ṣe ọmọ dáadáa tẹ bá ní kọ́kọ́ ẹ̀ má balẹ̀ ọkọ̀ ọmọ yín kò ní balẹ̀ ọmọ yín yẹn tẹ ń tọ́jú tẹ fẹ́ kọ́ ayé ọmọ tèmi bàjẹ́ ọmọ yẹn máa ṣekú mọ́ yín lọ́wọ́ ni gbogbo ẹni bá tọ́jú ọmọ tiẹ̀ tó lóun fẹ́ máa da ọmọ tèmi láàmú Sarah ni mo sọ ọ bá bí gba ọmọ láyé wo má jẹ́ ń sọ kí màmá mi wà ní ọlọ́ọ̀ èmi nìkan lọ́lọ́ọ̀mọ ni ò ní dà láàmú nínú ọmọ ẹ̀ ibi tí mo sẹ́rò máìdì mi dé kí Ṣọlá gbógun tọmọ mi gbogbo ọmọ tó bá bí láyé ò ní sinmi bẹ́ẹ̀ ni mo sọ tó bá gbógun tadé Bùkọ́lá ọmọ tí Ṣọlá bá wà nú wọn ọmọ tó bá bí dọ́sìn ọmọ wọn ò ní gbádùn láyé èmi Bọ́lá mo sọ bẹ́ẹ̀ àdàbí tí bá ṣe burúkú fọmọ lọ́mọ wọ́n ṣe rere fún yín ẹ wá parapọ̀ ẹ máa lẹ́fẹ̀ẹ́ máa disturb wọn bí mo ṣe wá tó ẹ máa túlé yẹn ṣe àtàngọ̀dún ti wá ṣàmì pé wọ́n ní mo broke tó tọ́ ni yes mi ìparọ́ but bí mo ṣe broke tó ọmọ Canada ni mi I'm a citizen of Canada broken on me tí ọmọ Canada kan bá broke tí mo ra ticket mo wá sílé mi ò kì í ṣẹgbẹ́ ẹlòmíì tó ṣe ń chevron mi ò kì í ṣẹgbẹ́ bloody idiot kan tó ṣe civilian kan tó ń sọ salary tó ń gba 200 àbí 300 kan lóṣù mi ò ṣẹgbẹ́ kì í ṣe tẹnu kì í ṣe boss kì í ṣe tètè bọ́ọ̀lì kó ṣe tètè bọ́ọ̀lì bí mo bá jẹ gbèsè kẹ́ ọ máa sọ sí pé Alhaji Aliko Dangote jẹ gbèsè ṣebí ti yálà já gbèsè tí ìyá yín jẹ ni ṣebí ti gbèsè ata ní tẹ́ẹ̀rà tẹ́ẹ̀sán àbí ti gbèsè epo tẹ́ẹ̀rà tẹ́ẹ̀tì san àti ti gàrí àti tèlùbọ́ àti ti sẹ̀mó tẹ́ẹ̀rà tẹ́ẹ̀tì san àbí tówó lé tẹ́ẹ̀dá tẹ́ẹ̀tì rí san. tó nígbàdàn bá wọ níkà wọ́n ṣe máa fi pọ̀wé ní tẹ́mi tẹ́ máa ti ń sọ tipẹ́ wọ́n mẹ́gbẹ́ bàbá wọn tó ń ṣe tí n bá wọ short nika àbí tí n bá ń lọ jẹ́jẹ́ mi tí n bá pe káàbù gan owó tí mo ti fi gbé káàbù Nàìjíríà ó ra Corolla abẹ́ ìyá wèrè ní mi ìfẹ́ lo Corolla mi ìfẹ́ lo mọ́tò burúkú ni èwo ní kí n ti máa lo mọ́tò tó ti wọ́ọ̀tì bí 18 mọ́tò 2018 20 kí wọ́n ṣe ìbá padà wá lọ gbé Corolla mi ò wọ́rí kì í ṣe pé mo fi gbà tí mo dé Canada gan ni mo manage láti máa wọ mọ́tò 2010 ẹni tó bá mọ̀ mi wá mọ̀ pé mọ́tò big car ni mo máa ń gbé car that is big now if I order Uber if I order any car they will make sure they send me one ṣakoto one mọ́tò kan tí ò da tẹ́sẹ̀ mi máa kákò tí máa tó máa shock mi tí máa fẹ́ bọ́lẹ̀ máa fa ẹsẹ̀ torí ẹsẹ̀ mi gùn I'm a tall lady mo dẹ̀ wúj mi ò ṣe jẹgẹjẹgẹ wọ́n máa fẹ́ kọ́ mi bí mo ṣe máa gbé step mi wọ́n fẹ́ kọ́ mi bí ṣe máa múra wọ́n fẹ́ kọ́ mi bí ṣe máa look ẹ̀yà wèrè ní I don't live a fake life báyé mi ṣe rí ni mo ṣe ń ṣe yẹn ní tí ìbádẹ́ ní agbára mi ò kí ń ṣe mo lọ sí Canada kò sẹ́ni tó ràn mí lọ́wọ́ mo dé láti Canada mi ìbéèrè fún ẹ̀bùn lọ́dọ̀ ẹnikẹ́ni mi ò dẹ̀ bínú sí náà mi ò bínú sí yín máa jókòó gbogbo tí bá ṣe lẹ́ máa fẹ́ máa mọ̀ láti máa fi ra yín ṣe yẹ̀yẹ́ ìyálà ìyá yín ẹ̀dẹ̀ nírù mi nínú ilé yín tó bá pẹ́ nírù mi nílé yín ni ẹ̀ ní máa fi mí ṣe yẹ̀yẹ́ ẹ̀dẹ̀ ní máa gbógun tì mí ẹ̀dẹ̀ ní máa sọ pé kọ́ lọ máa jí owó lọ́wọ́ mi ṣoríire ẹ máa lẹ́yìn ò ní brain ṣé ìyá yín ní brain ni ó tòṣì ni ṣé ìyá yín ní brain ni ó ló ṣókú ni ṣé ìyá yín ní brain ni ò lè lọ lóyìnbó ni ò ṣe dáadáa ṣé ìyá yín ní brain lẹ́yìn lẹ́ ń ta àwọ̀ kan lẹ́ máa lẹ́ fine tẹ́ lówó lọ́wọ́ tọpọlọ yín dormant ṣé ìyá yín ní brain ní brain man and God has not blessed you God has blessed me mo lè sọ pé authoritatively àfá o àti àwọn tó wà ní ayé o àti pastor o I bless a lot of people nobody can come out and say they bless me kò ṣe pé Ọlọ́run curse me ẹni tó bá ti ń fúnyàn náà wọ́n sọ pé òkè ló máa ń wà I cannot mi ò lè fọ́ tẹ́ bá fọ́ mi mọ́lẹ̀ Ọlọ́run á kó mi jọ torí I'm a precious thing mo wà precious to God kò lè pieces mi èwo ni you may think that you are breaking me. You may think you are selling me, the Lord is sending me. You may think you are breaking me, the Lord is trying to design me. You do yama, you are here, ma bàjẹ́ physically and spiritually, me boast. Àdúgbò wọ́n sọ pé don't come there, your mates they are living in Lekki.
mo gbé Lẹ́kì mo bẹ̀rẹ̀ láti Lẹ́kì yẹn láti Ìkòyí ni kódà mo sọ ìtòsè hòtẹ́ẹ̀lì tí mo gbé Bodilon ló wà báyìí lẹ́gbẹ̀ẹ́ Bodilon ni hòtẹ́ẹ̀lì tí mo kọ́kọ́ dé sí ibẹ̀ kọ́ ni mo búùkù fún o wèrè tó ní kó gbé mi lọ bẹ̀ níjọ́ taxi cab tí mo gbé wọ́n ní wọ́n ìgbà tó tiẹ̀ ń bọ̀ Nàìjíríà àròkó máa fi private jet wá gbé ẹni wàá máa pọ́n Dangote lé Alhaji Dangote ẹ má bínú sáà omi ìrúdò ẹ máa pín wọn lé kíníkan àròkó máa gbé ẹni ìwọ náà ló ṣe kíníkan wọ́n wá fi mọ́tò burúkú yọ yẹn wọ́n fi gbé mi mọ́tò 2000 mọ́tò 1990 something Corolla and Toyota Camry ọ̀rọ̀ ọ̀bọ̀ kan báyìí tó ti hold yẹn ẹ̀gbọ́n pencil light wọ́n fi gbé mi mi ìbínú ní orílẹ̀-èdè tí mo ti fún àwọn èèyàn ní mọ́tò àwọn latest car mọ́tò tí mo fún àwọn èèyàn yẹn kò sí tó jẹ́ 1990 something model ń bẹ̀ tí wọ́n bá ṣe dáadáa fún wọn tán wọ́n wá fẹ́ káyé ẹ̀ bàjẹ́ wọ́n tí ń bá ṣe dáadáa fún láyé tó fẹ́ káyé mi bàjẹ́ ayé ẹ̀ máa bàjẹ́ tọmọtọmọ ni tí mọ́mì mi bá wà nù ayé mi ò ní bàjẹ́ ayé àwọn tó kù tó bá bí mi ìbú yín mọ́mì mi o mo kàn fi ń ṣàkàjúwe ní mi ìbú mọ́mì mi o don't take me for ṣó you understand as I'm just telling you pé mo ṣe zero mind mi tó ni mo sọ fún yín ọmọ ọlọ́mọ tó ọmọ bá ń ṣe dáadáa ọmọ yẹn lẹ máa fẹ́ dà láàmú ètò bá ń ṣe burúkú ẹ máa fẹ́ plan ẹ máa pàtẹ́wọ́ fún ẹ ní jèrè ayé yín ò ní dáa wàá máa gbọ́ ẹnìkan ló ní property ẹnìkan ló ṣe kinní kan ẹni yẹn tẹ́ ìjà ló lè títí ẹ̀yin olórí burúkú ní mental problem I don't want to be answering you iṣẹ́ máa gbà òun náà ni ẹ máa rí ṣòro bí pé kẹ́ lẹ́jọ́ kẹ́ jẹ̀bi wálé bí pé kẹ́ máa mófo kẹ́ máa rò pé ọmọ yín máa ṣe rere kó lọ sókè sà kó bẹ̀rẹ̀ sí wá máa jábọ́ kó máa depreciate bẹ́ẹ̀ ṣe lẹ́fẹ́ depreciate ilé mi ayé mi kọ́nà bẹ̀rẹ̀ sí depreciate yín kẹ́ máa parọ́ pé wọ́n tún ti gbé àbáṣẹ́dọ̀ tó wọ́n sanwó fún yín wọ́n tún ti gbé fún yín kẹ́ máa gbé fake life kẹ́ máa yáṣọ wọ̀ ṣó ti yé yín bó ṣe máa wá rí fẹ̀yìn ọ̀tá mi nìyẹn mo ti bẹ́rì gbogbo àwọn ọ̀tá mi látànà gbogbo àwọn tẹ́ bẹ̀ wá ìyẹn mi pé a ti ṣe bá ṣe ń gbàdúrà bí ṣe ń gbàdúrà Olúwa bá mi bẹ́rì gbogbo àwọn ọ̀tá mi bá mi bẹ́rì gbogbo wọn wọ́n ń bẹ́rì wọn ni bẹ́ẹ̀ ni wọ́n ti ń ṣe floor bẹ̀ yẹn àti fẹ́ tiles àti interlock yẹn wọ́n bá gbogbo ẹ̀jẹ̀ àti ní òkè o ẹ̀tẹ̀ interlock yẹn mọ́lẹ̀ o gbogbo àwọn ilẹ̀kùn tí wọ́n ti fọ́ yẹn náà tí wọ́n ń ṣe ó yá ẹ kó gbọ́ ẹ̀ kẹ́ bá fi dí gbogbo kòtò àti wọ́n dẹ̀ ti ń fọ́ floor yẹn àmì wọ́n ti ń wọ́ floor yẹn adúpẹ́ fún Ọlọ́run wọ́n ní pàtí mo tún béèrè pé wọ́n fẹ́ kò yẹ kúkú ṣe gbogbo ẹ̀ lẹ́fẹ́ ṣe ni àbí òkè mẹ́yẹn kakàn ṣe òkè mi ò mọ nǹkan tẹ́ kọ́ mi I don't know mi mọ nǹkan tó fi ra rẹ̀ pé gbogbo yín àtẹ tó ń gbélé bí àtẹ́tẹ́ wà ń street ẹlẹ́yìn terrorist anti-terrorist làwa o ṣẹgbọ́n àbẹ́ ìdáhùn anti-terrorist làwa tẹ́ bá ṣe wèrè torí gbà yẹn sìn lẹ́ máa ní àwọn Fúlàní kan àwọn Haúsá kan ló ń ṣe ẹ̀yin terrorist ẹ̀yin lẹ́ ń jalè tẹ́ wà ń títì tẹ́ bá ń ṣorí burúkú tẹ́ máa dìsálù nǹkan oníkan tẹ́ máa fẹ́ kún ọ̀tà tẹ́ máa yọ̀yàn lẹ́nu ẹ̀yin olófo ẹ̀ máa ta bọ́dì aṣọ bọ́dì no ẹ̀ǹchì tẹ́ máa pákéjì wèrè orí burúkú you come for me you collect you do yamayama ayé ẹ̀ bàjẹ́ lọ bèrè túmọ̀ òyìnbó yẹn wọ́n bá gbolé jẹ́ bẹ́ẹ̀ yẹn I came here I cry but mo kàn wo mo zero mind mo ní no problem I will start it again ẹ̀yin bàjẹ́ ni Ọlọ́run àjíǹde Ọlọ́run tó máa ń tún nǹkan ṣe lèmi ń sìn adẹ̀gbé mi dìde fún ìṣubú àwọn ìka àti àwọn olódodo mi ì fi yọ àìsàn tó wà ọjọ́ tí mo rí màá yẹn face to face first time tí mo rí màá yẹn ní ọjọ́ tí mo wá níjọ́ yẹn lọ́hùn tí mo wá pẹ̀lú àwọn group of people kan tí mo mọ̀ pé bìtìrẹ́ làwọn náà you know I came ọjọ́ tí mo rí màá yẹn báyìí mo mọ̀ pé yes this man ó ní àwọn a lot of sickness ní body ẹ̀ mo kàn wo nígbà tó tún wá wicked ìwọ tí wọ́n ti dájọ́ kú fún kò sẹ́ni tí ò ní kú Ọlọ́run jọ má jẹ́ ń kú lọ́mọdé o bọ́ tó ti wà nínú ìkákò nínú àìsàn ẹlòmíì tí ò ṣàìsàn lè kú síwájú Ọlọ́run má jẹ́ ń kú síwájú ẹ o má dẹ̀ jẹ́ ń kú lọ́mọdé o má dẹ̀ jẹ́ ń rógun àìsàn má jẹ́ kọ́mọ mi rí má jẹ́ káwọn olólùfẹ́ mi rí o mi fi yọ ẹ náà kò yẹ kí n fi yọ ẹ bọ́ tí mo àtẹ̀yàn bá síkì tó tún máa ṣèkà tẹ́ ẹ bá síkì ńkọ́ nígbà táyé yín ò dá tẹ́ tún ṣèkà tẹ́ bá wá ń ṣèkà lọ báyìí báwo láyé ń ṣe wá fẹ́ dá báwo láyé yín ọmọ yín ṣe máa dá tẹ́ bá fi ìkà burúkú yẹn náà tẹ́ bá fi sọ pé ẹ fi ṣèrú tẹ́ bá fi kó nǹkan kan jọ ó máa bàjẹ́ ní àwọn òṣèkà láyé nígbà covid báyìí bí mo ṣe ń fún àwọn àgbègbè méjì ni mò ń kówó mi sí àti pé mo tọmọ mi ṣì ń gbá mi lè fún yàn tó bá tún wá sọ pé mi ò fún ẹ lówó yẹn àbó fẹ́ gbà nǹkan lọ́wọ́ mi by force mi ìwà gbélẹ̀
tó wá fẹ́ sọ pé o fẹ́ máa bẹ̀yàn sí mi tí máa yẹ kí n ṣe 2000 kó wá sọ pé kán pé 20,000 fún mi wọ́n máa gbé ẹ̀gbìn ní òní kádùn òní kíje ìwọ́rú ẹ̀dá bẹ́ẹ̀ tó máa ló máa fowó sí láti jẹ́ kí n lè run out of cash kẹ́ bá lè fi mí ṣe ẹ̀yẹ kò ní lè possible èpè máa fi bá ti ń jẹ́ torí bẹ́ẹ̀ keep off ìyálàyà yín ò sanwó sí mi lọ́wọ́ tọ́ba ní kan sanwó ọmọgàn mo san mí ìdẹ́gọ̀ ṣùgbọ́n mi ìsanwó òṣì kankan mọ́ fẹ́nibọ̀dì bíbélì kan sọ fún wa pé aṣálẹ̀ ni àwọn ìka ènìyàn máa ń gbé èmi ò dẹ̀ kí ń ṣe ìka èèyàn aṣálẹ̀ lẹ gbọ́dọ̀ máa gbé oúnjẹ mi wọn gbọ́dọ̀ fi bọ́ ìka ènìyàn aṣálẹ̀ lẹ máa gbé inú ilé yìí kò ń ṣe ilé aṣálẹ̀ torí mo gbàdúrà 90 days tí mo fi parí ilé mi ò sùn fún ọjọ́ kan àwọn èèyàn tó mọ̀ ní àdúgbò wọ́n mọ̀ I don't sleep àti mo tún wálé tí mo lo ọdún kan àti some months èmi àtọmọ mi agbàdúrà túra àtàfi kò níbi ni me I don't have any other thing apart from prayer I may not put my head under any idiot pastor mi ò sọ pé gbogbo pastor ló jẹ́ idiot too. But I have a relationship with my God. It's a personal relationship. And I've taught and already, mo ti fọmọ mi sí ìlànà náà, níta mọ̀ nìyẹn láti ṣe dáadáa. They decided and they were telling me, ẹ̀tàlé yẹn, ilé kan ti come 20 something years, mẹ́ wọn ọ̀tá. Àwọn olórí burúkú because wọ́n wá owó tán fẹ́ fi ṣe fàájì, wọ́n wá owó tán fẹ́ fi tú ayé tí wọ́n ṣe. Ìwọ tó bá ní kí n ta nǹkan ti tèmi, kí ìwọ bá lè máa dán, Ọlọ́run máa fún ẹ, á bá mi fún ẹ ní àìsàn tí ò gbóògùn, ò bá jẹ ọmọdé, ò bá jẹ àgbà. Ọlọ́run bá mi bà tiẹ̀ jẹ́. What a nonsense. During the COVID, before the COVID when I was here, mo show me, tó bá bèrè nǹkan bá assistant, màá máa ṣe, àbí mo ti ṣe ni. Mo dé níjọ́ yẹn mo lọ sọ́dọ̀ father in law mi mo kàn lọ ní ilẹ̀ tá àgbà tá ń gbé sí wọn lọ́wọ́ ní yẹn ti lọ mo fún wọn lówó tán àwọn yẹn náà wọ́n fẹ́ máa bá wọn kan ṣe packaging mi ní dá sí wọn mọ́ tí bá ṣe sọ pé bá láì tẹ́ tí bá ṣù ẹ̀ ní free mind of my life mi bọ́lọ̀ ṣe dá mi tí bá wá ṣù ẹ̀ tán tó wá fẹ́ máa wò pé bóyá mo ń ṣe ó rò pé mo ní ìdẹ́ni. ọmọ tó sọ pé òun máa lọ ní end of the month tó ń bẹ̀ mí ní end of the month mo ní mi ìgbà ó wá ṣe tó ń gbà tó wọ́n ti wá kúkọ́ mo ní mo ti gbọ́ end of the month ó ti wá lóun fẹ́ another month tó bá ti bí anybody re kó má kúrò nígbà tó ti ẹ̀ rí mo fẹ́ tú léṣe ní ṣé màá tó wá dúró ní end of the month mo ti nǹkan tí mínítì máa tó ṣe màá wá dúró tòtórí ṣọ́ọ̀bù tó bá ń tú ibì kan ṣe tán renovate kan tòtórí àwọn wèrè kan màá lè fi wèrè kan síwájú màá fi wèrè kan sẹ́yìn wọ́n máa dà mí láàmú wọ́n máa kó àwọn jákànnárì wọlé tó bá tútú lè yẹn ṣe tán wọ́n máa kó àwọn wèrè wọlé láti tó wá máa access gbogbo nǹkan I don't want them ibi ìbàyí tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ò tiẹ̀ ní mo kọ́ láti fi rent ṣé tí bá fẹ́ fi lè rent mi ní fi kọ́ flat bíi 8 kí n gbé ní story building kí n fi rán kí wọ́n bẹ̀rẹ̀ sí gba rent lórí ẹ̀ mi kọ́ láti fi rent tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé tí n bá dé sí Nàìjíríà tí n bá wá sádùgbò máa wà ń bẹ̀ tí n bá lọ sí Ìjẹ̀bú-Òde máa nílé tí mo fẹ́ dé síbẹ̀ ni mo ṣe ralẹ̀ tí n bá lọ sí Lẹ́kì àbílẹ̀ Ẹ̀pẹ́ ni mo ṣe ralẹ̀ síbẹ̀ láti kọ́ nǹkan tí bá ti wù mí bí tí n bá ti lọ láti ṣe business mi tí n bá dẹ̀ nímọ̀ òwò tí olówó ni mí I'm a business woman I'll be able to have my address in different places as a business person mi ò kọ́ láti ṣe but gbogbo yẹn máa dàbò wípé oore ò tọ́ sí ẹnìkan o kò tọ́ sí mi tóore ò bá tọ́ sí yín ó tọ́ sí mi kò sóyè kan tẹ́ ẹ pè mí kò ń ṣiṣẹ́ o ọ̀lẹ ni o látọjọ́ tí mo ti bẹ̀rẹ̀ bíbá ń sìn wọn kò sẹ́ni tó ṣíwájú mi dé bíbá yàtọ̀ sí tí tó bá wà àfi tó yẹ pé mo pẹ́ nínú traffic àti pé mo pẹ́ nínú traffic I supervise this myself ìgbà tí mo ṣe bíbá iná mo supervise ẹni mo lọ ṣọ́ọ̀lẹ̀ ń gbèlú òyìnbó ni kò sórúkọ tí wọ́n ní pẹ̀ kò sọ́rọ̀ tí wọ́n ní sọ àwọn tí ìyá wọn ò mọṣẹ́ ṣe tó jẹ́ pé alábọ̀dọ́ ní ìyálà já wọn tẹ́gbẹ́ ìyá wọn ò ṣiṣẹ́ rí kò mọ bọ́n ṣe sọ tọ́rọ́ di sísì rí wọ́n máa bú èmi tó jẹ́ pé gbogbo iṣẹ́ ọkùnrin àti tóbìnrin ni mo ti ṣe èmi tó jẹ́ pé jack of all trade kò ṣe pé wù mí láti jẹ́ jack of all trade just for me to succeed in life but because you hate somebody you want to ẹ fẹ́ máa support àwọn olè àwọn celebrity wèrè kan tí wọ́n máa sọ pé olè jàgùdà pálí ni wọ́n àtàwọn kan tó useless tí wọ́n wúlò nílé tán tún wúlò lóde you now because of that want to be follow want to fight it somebody decency and a God-fearing woman a dignity and decent woman ní ṣoríire when mi rí nǹkan kan but tí bá sọ pé mi ò rí nǹkan mo rí náà ni ṣùgbọ́n mo ń bọ̀ Ọlọ́run kò yá lógún ọdún Ọlọ́run á gbẹ̀san lára yín
ara yín àkọ́ olórí burúkú kan tó ṣe ẹ̀tún dé tó pe rẹ̀ terrorist wọn máa kàn dé wọn kàn ti fọ́ọ̀mù ara wọn tó máa ti pé wọ́n ti ń pọ́n wọn lé àwọn náà kàn máa di bàbàrà ni wọ́n á mú gbogbo platform ẹ̀ wọ́n á bàjẹ́ ẹ̀ ní ṣoríire dànù kò síbẹ̀ ṣe bà platform mi jẹ́ those who love me those people who want to listen to me they are there. ìjọ yẹn gbogbo èyí tí mo ṣó fún yín pé ibẹ̀ yẹn bàjẹ́ yẹn kékeré lẹ́rí kàsàkàsà wà níbẹ̀ bàbá késekése mo rí bẹ̀ yẹn báyìí bàtà tí mo wọ̀ lọ síbẹ̀ Tolú tó bá tiẹ̀ ti di lọ́la bàtà yẹn mo máa kó gbogbo bàtà tá a wọ̀ lọ sẹ́gbẹ̀ẹ́ bẹ̀ yẹn bóyá máa fọ̀ nínú bathroom bẹ̀ yẹn ó irritate me I don't like it the dirty is too much. tó bá tún wá sọ pé ó fẹ́ ṣe nǹkan kan ẹ jẹ́ wá tún sọ nǹkan kan fún yín ṣe rí ìgbà tí mo tán gbé ibi tí mo ti lọ ra lẹ̀kùn àwọn ló fún mi ní àwọn èèyàn tó máa wá àǹgẹ̀ tó máa bá wa fìzẹ̀ so bricklayer náà wọ́n ló gbé wá wọ́n máa need bricklayer àwọn tó máa fìz àti bricklayer ìgbà tá a máa dé ìgbà tó máa ti dé street báyìí àwọn stronghold àwọn gòláyàtì àdúgbò gòláyàtì yẹn kò mí pé bóyá wọ́n ga o ṣó ti yé yín ìmí ìdẹ́ lè ga àwọn gòláyàtì àdúgbò wọ́n ti pè é wọ́n kàn ti àwọn yẹn wọ́n kàn ti bẹ̀rẹ̀ ṣe yàmàyàmà máramàrà àti lórí fóònù náà wọ́n ti pè wọ́n ti connect. wọ́n wá ṣe lẹ̀kùn yẹn tán a dẹ̀ ṣí lẹ̀kùn yẹn a ti lẹ̀kùn yẹn wọ́n ṣe tán mo tì í mo lọ pàdé ó kàn dẹ̀ tún di lẹ́ẹ̀kan náà bọ́ọ̀ yẹn lòun fẹ́ lọ ṣe nǹkan kan lórí lẹ̀kùn yẹn ó dẹ̀ sílẹ̀ ilẹ̀ dẹ̀ ti ṣú ó ti tó bí ọwọ́ 8 yẹn ṣé mo pé 8 yẹn kẹ̀dẹ̀rẹ́ èkúté ti bẹ̀rẹ̀ sí ń sá káàkiri torí pé ó fẹ́ kí èkúté wọnú gbogbo ilé nísìnyí a tún ti fẹ́ tú inú compound ṣe kí èkúté tún wọlé gangan kó tún bẹ̀rẹ̀ sí ń destroy inú ilé ìyẹn orílẹ̀ ló ti wá o níbi tá a ti lọ ra lẹ̀kùn ló ti wá o bọ̀ bó ṣe dé àdúgbò àti bá ṣe ti pè lórí fóònù yẹn náà ti connect lórí ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n dẹ̀ ti pera wọn síbẹ̀ torí ẹ̀ ó wá sílẹ̀ mo wá béèrè lọ́wọ́ ẹ̀ mo ní kí ló dé tó tún ṣí ibẹ̀ yẹn lẹ̀ mo ní mo sọ pé káwọn èèyàn wá ṣiṣẹ́ apẹ bíríkìlà kán tètè wá dí gbogbo kán tètè wá ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn mo dẹ̀ ń sọ fún pé I don't want this ó tún wá lọ sílẹ̀ mo palẹ̀ ẹ̀kún yẹn dé kó bá wa ṣe é dókè yẹn ó lè kú tí ò ní lè pọn dókè o mo ní just finish it náà kó kàn tí ẹ fi nǹkan dí torí pé wọ́n ní kó ṣí sílẹ̀ ẹ máa gbọ́ ọ nígbà tó ṣe yẹn tán tí a palẹ̀ ẹ̀kún yẹn dé inú bí mi ó tún wá lọ ṣí window sílẹ̀ wọ́n wá yọ nẹ́ẹ̀tì bẹ̀ bí ìwà ọmọ kan ti wá sọ pé òun fẹ́ bá wa tún kíní ṣe ó ti mú gbogbo nẹ́ẹ̀tì ó ń yọ nẹ́ẹ̀tì nílé iṣẹ́ tí ìyá wọn ṣe tí ò gbé wọn tó bá yá ń sìn wọn máa ní wọ́n bú àgbàlagbà ìyá wọn ṣe títí wọ́n fi ráre kú náà wọ́n máa tún bẹ̀rẹ̀ iṣẹ́ tí ìyá ẹ̀ ṣe tí ò bá ti gbẹ ṣé ó tún yẹ kí òun gbọ́n òwú tí ìyá gbọ́n kọ́mọ tó máa rán tí ò bá ti tí ì ṣiṣẹ́ alálùbáríkà. bí mo ṣe ń yọ lẹ̀kùn tó yẹ pé security door turkey door tó yẹ pé ó strong gbogbo ara irin tó yẹ pé irin yẹn kẹ̀dẹ̀rẹ́ àwọn haúsá ń wa káàkiri ni wọ́n sọ pé lọ́mọ kan ti sọ pé àwọn fẹ́ kó mo ní kíkó ní kí ló ṣe lẹ̀kùn yẹn tí màá ṣe pé wọn ò lò dáadáa lẹ̀kùn tó yẹ pé wọ́n lè fún ẹ guarantee of 20 years mo wá kó àwọn nǹkan pẹ́pẹ̀pẹ́ tán ti rà mẹ́rin tán ti rà bí wọ́n san bí owó tán ti rà yẹn bọ̀bọ̀ ńgbà tó yá bọ̀bọ̀ gẹ̀yìn kan tó sọ pé ẹ má ta fún owó tó yẹ kó kẹta ó jù bẹ́ẹ̀ lọ tẹ́sítírì ẹ̀ lẹ́ máa ta mo lè eléyìí ta wọ́n mọ̀ pé wọ́n lè ra lẹ̀kùn àwọn gbogbo irin tí wọ́n yọ nínú ilé yẹn lẹ́nu náà wọ́n lè rà wọ́n ní 100+ ni wọ́n sọ pé kí n kó fún ẹ báwo laṣọ tiẹ̀ ṣe jẹ́ ńlẹ̀ aláró mo béèrè báwo laṣọ tiẹ̀ ti jẹ́ ńlẹ̀ aláró kọ́mọ ilẹ̀ wọn ò lè bá ẹ gbádọ̀ ti jáde kó nulẹ̀ ilẹ̀ tí mo ní kó bá mi gbá
ní ẹnu ọ̀nà ìdọ̀tí tí wèrè máa yẹn olórí burúkú olórí bí olórí pàtàkì bí orí tí wọ́n ti fi gbé tírèsì orí má tó gbénú lé ènìyàn ó lóun júdù kọ́ Júdásì Káríótù olórí bí orí ẹ̀ dàbí orí àwọn ugly center table ojú ẹ̀ bí ojú frog ẹsẹ̀ ńlẹ̀ papọ̀ bí èbì ipò tí kò jiná. Ó ní bad luck. Àwọn òrè kan á jókòó wọn máa connect lórí ẹ̀ wọ́n máa fẹ́ sọ fún ẹ pé gbogbo ń tẹ́ ẹ bá ṣe lẹ́mọ̀. I don't care about you. Did I care today? I don't bother about you. Wọ́n ló bother about me tó bá mọ̀ fuck you. What's my business with you? You want to know everything about me? And so what? Ọjọ́ tó bá ti sú mi màá sọ pé kí ló ń wá mi kí ló ń tẹ̀lé mi fún. Wọ́n dẹ̀ pẹ́ lórúkọ tí ìyá àti bàbá ẹ̀ orúkọ tí wọ́n pàgbé láti sọ ẹ́ terrorist máa pè ìyá ẹ̀ bẹ́ẹ̀. Ó ṣílẹ̀kùn yẹn lẹ̀ nígbà tí mo tún sọ fún wọn kàn ní kan ṣílẹ̀kùn lẹ̀ ìkọ́kọ̀ tún déédéé wọlé ó dúró bí olórí burúkú báyìí wọ́n máa ní kán gbà bó ṣe ní kán máa ṣe ń gbà yẹn náà ẹ̀sálẹ̀ ló nǹkan tó tún wà ládùúgbò yìí ló kò gbé hámà ni mi ìrírú ẹ̀rí lẹ́ẹ̀kan ló kún bẹ̀rẹ̀ sí gba mọ́nú ilé ó kàn bẹ̀rẹ̀ sí gba mọ́ géètì mi ni gbà mo ní kí ló dé ẹ fẹ́ jà ní ó lóun fẹ́ kó ṣiṣẹ́ dáadáa ni òun fẹ́ kó máa wọn enter easily wọ́n kọ́ kó bàjẹ́ torí òun ṣiṣẹ́ wẹ́dà kí n bá lè gbéṣẹ́ fún àbí torí pé mo tún ti wá ṣe security door sí ẹnu ọ̀nà lé mi báyìí wọ́n gbọ́dọ̀ ṣe kan lọ sílẹ̀. tó bá ń tún nǹkan ṣe wọ́n ní kó máa bàjẹ́ wọ́n dẹ̀ máa bàjẹ́. gọ́tà tí wọ́n wá yọ lókè yẹn tí gbogbo ẹ̀ jábọ́ mo sanwó pé ọmọ ègùn kan báyìí wọ́n wá ní mi ní speak mo máa speak against ọmọ ẹni ọmọ Kútọ̀nù tí ò bá ti gba ìwé ìgbélú Nàìjíríà a máa speak against wọn kì í ṣe Ghana must go Kútọ̀nù must go ni tó bá ti yá Kútọ̀nù must go ni because wọ́n ti ṣèkà wọ́n dẹ̀ máa ń ṣèkà gan you go to people's country a gbọ́ táwọn ọmọ wèrè tí àwọn bastard tí àwọn kan tí wọ́n gbóyún ọmọ àlè tí wọ́n gbé ti bàbá fún tí wọ́n gbóyún ti ebi lọ fún tí wọ́n ń dàgbòrò orú ọ̀tọ̀ làwọn yẹn. àtẹ̀wò tún ni tí igi bá tún fẹ́ wó lùyàn á tún jẹ́ igi ata ẹ̀yin kan máa tún wá láti Kútọ̀nù ẹ máa tún wá máa dàyàn láàmú lórílẹ̀‐èdè Nàìjíríà ń bíbà ẹ̀ẹ́dẹ̀ gba ìwé ẹ máa dúró láti ìlú bùnmí ẹ máa fẹ́ possess ẹ máa fẹ́ dominate ayé èèyàn láì ní ìwé ìgbélú lọ́wọ́. ó gba owó nígbà yẹn ó bá gbogbo ẹ̀ jẹ́ ni kò ṣe tán bá ti ṣe tán báyìí màmá yẹn gbà yẹn tán bá ti ní wọn ò ṣe kí ni yẹn tó ti gbowó gbà yẹn èmi ò tí ì já sí tí tó bá ti gbowó tán àwa máa kówó fún wọn ni màá kówó yẹn máa ní èmi máa ń náwó kí n bá lè sanwó yẹn tán bá ti ṣe tán mi ní máa jẹ wọn lówó àṣẹ mo fi ń ṣe ra mi léṣe ni they will just collect the money tó bá ti lọ ra nǹkan tó fẹ́ rà bẹ́ẹ̀ wọ́n kò sá lọ ni àwọn tó wà ládùúgbò tó máa ń jalè náà tó jẹ́ àwọn ìyá kan gbà tó máa ń ṣàfọwọ́rá tó ti gbé ìwà olè àti iṣẹ́ olè sílẹ̀ fọmọ tó ti fi iṣẹ́ àfọwọ́rá tó ti fi lọ́mọ lọ́wọ́ tó dẹ̀ ti gbọ̀nà tí wọ́n lọ sí wọ́n ti lọ sọ́nà àpáàdì àwọn náà bẹ̀rẹ̀ sí wọlé gbogbo nǹkan tó bá àtẹ̀gùn mi tí ìrírú ẹ̀ rí káwọn èèyàn máa wọ inú kọ́mpáàdì oníkọ́mpáàdì kan máa kó ládà tó bá rà kó máa kó kan láwọn lọ tà fún mọ́là kan máa kó nǹkan ní nǹkan mo wá sọ fún wọn this time around mo tún ti ń yọlẹ̀kùn ẹ wá lẹ́ẹ̀fẹ́ máa kó nǹkan mi lójú mi ẹ̀mí yẹn lẹ́fẹ́ máa fi bá mi ṣeré don't talk to me kó fuck up kẹ́ get out mi ìtàn mọ́ ẹ kó ṣì dànù èmi kémi máa lọ ra lẹ̀kùn tuntun pẹ̀lú owó èyí tí máa yọ ọ́ ń bẹ̀ tí máa tún fi gba owó tí mo lè fi san owó workmanship kí wọ́n wá lọ kó bó tọ́ mọ́ ìyá ẹ̀ ni simply because mo ti máa ń rẹ́rìn mo ti máa ń nice yín I'm not going to be nice with any bullshit person ó dẹ̀ ṣe yàmàyàmà máa pé ìjọba sí ẹni lórí burúkú wọn. Even the boy gbogbo lẹ̀kùn bíbá mẹ́ta péré mo sì yọ if I want to sleep I want to make this place okay the way it should be the door all the door here has to be rechanged the bathroom wọ́n fucked it up níbi pé wọ́n lẹ táìsì àwọn táìsì wọ́n ṣe gbogbo ẹ̀ yàmàyàmà
má yẹn wọ́n ròyìn bẹ́rò ṣe pọ̀ níbi wọ́n máa wọlé jáde ni kéèyàn wá gba ilé bíi pé hòtẹ́ẹ̀ gan wọn ò gbúdọ̀ lóró ọ̀fù báyìí torí pé wọ́n máa maintenance máa wà nínú hòtẹ́ẹ̀ má yẹn ó ń kóyàn wọlé ni ó ṣe woman trafficking ó tún lẹ́sẹ̀kẹsẹ̀ tí mo sọ pé màá gbé kinní yẹn sórí live ńjọ́ yẹn nígbà tí mo rí fake money nínú ẹrù ẹ̀ kí n dẹ̀ ń ṣe ọkàn kì í ṣe méjì bọ̀bọ́ yẹn sọ fún mi pé ẹ má bínú ẹ má gbé mo ní mi ní gbé wétí kán má rí nínú kémi má rí níjọ́ yẹn sì kí wá gbé sẹ́gbẹ̀ kan lọ ní KFC tí wá bá mi wọ́n máa ní pé wọ́n lè sọ pé ẹ á sọ báwo ló ṣe ń cope alo broke now báwo ló ṣe rówó sanwó tẹ báwo ló ṣe cope throughout tó fi wà ní Nàìjíríà báwo ló ṣe cope just sitting down somewhere kẹ máa wá dáńfọ ẹnìkan ṣá ẹni mọ̀ pé ilẹ̀ máa ṣubú then you are digging your grave ìwọ tó bá ti ń wá dáńfọ mi ò ń gbẹ́ kòtò ikú sílẹ̀ fún ara ẹni tó ń wá dáńfọ ọmọ mi you are digging your grave mo sọ ni authoritatively má lọ gbé wọn ní alábàámbẹ̀ yẹn àwọn tó ṣiṣẹ́ ládùúgbò wa gbàtọ́ yẹ pé tó máa ṣiṣẹ́ 20,000 wọ́n kàn sọ fún wọn ní straight away kàn fi 20,000 sí kó di 40 àwọn á jókòó gbogbo tó bá ṣe yẹn á wá wọn ara máa kan ẹ́ àwọn máa jẹun tó bá dẹ̀ ti kọ́kọ́ gbóyè báyìí èyí tó bá mu codeine ni wọ́n máa lọ mu codeine kò sí kan nínú wọn tí ò kí ń mu go bed kò sí tí ò mọtí wọ́n lọ fowó ẹ̀ máa mu go bed wọ́n wá da ìgò síwájú ilé ọtí tí wò lè mú tó lè ṣẹ́gun làwọn máa ṣe wọ́n máa ṣe bí big man àti big woman òṣì tí ò ní títí orí ò pé àwọn ní mental problem. I thank God. Àbúrò ẹ̀ wo ni mo tán wá gidi ni ìkàrẹ́ ni mí ọmọ olúkàrẹ́ àlèlà ọmọ aṣàkókò rìgbòrìgbò ọmọ olúkàrẹ́ ni mí mi ò ṣe ọmọ kàrẹ́ ni mí o mi ò ń ṣe arigidi is under us. You did evil like that to me that last time and you now come in gbogbo tí n bá kó ẹrù mi sílẹ̀ ń gbà yẹn báyìí á gbé cement mi ó lọ fi kọ́ ṣọ́ọ̀bù fún ìyàwó ẹ̀ á kó gbogbo tiles mi á máa fi kọ́ ṣọ́ọ̀bù container fún ìyàwó ẹ̀ ń gbà yẹn máa ní what a nonsense báwo ló ṣe máa kó nǹkan tó fi ń kọ́lé ó máa lọ fi kọ́ nǹkan fún ìyàwó tiẹ̀ ara ti kan ẹ́ jù ara ti kan ẹ́ máa kọ́ pé ara ti kan ìwọ òṣèlú kówó ẹ̀rà kó lọ fi kọ́ nǹkan fún girlfriend ìyẹn ni máa tún padà dé ó ti dé àmà tún àwa mọ̀ sí àwa ṣe bí ké ẹ kí lè àbúrò mi kí lè jẹ́ kù kí lè mú wá fún mi àwọn tá làbúrò ẹ̀ wọ́n tá làbúrò ẹ̀ ó dábúrò ẹ̀ mà bó ya wèrè ni tá làbúrò ẹ̀ mi ò ṣẹgbẹ́ ẹ̀ gan tó pé ó ti mọ̀ górógóró yó a máa pèèyàn lábúrò yó náà ti èmi ìṣẹ́gbẹ́ ẹ̀ gan lọ́jọ́ orí kó ṣìdànù sígbó ọmọ àlè játijàti ó lè wọ́n máa ṣe what are you doing for living they are stealing for living. tó bá ṣe tán tí wọ́n máa gbé mọ́tò kiri tí bá fẹ́ ra mọ́tò ní Nàìjíríà máa ra mọ́tò mi ìfẹ́ ni èwo ni kí wọ́n lọ ra mọ́tò tó kọ́ máa lè sọ pé mo ní mọ́tò tí bá fẹ́ gun mọ́tò máa gun mọ́tò tó ní security mọ́tò tó da mọ́tò bírú mọ́tò àwọn ram mọ́tò tó galẹ̀ àwọn mọ́tò tó da ni mo fẹ́ Mercedes mo fẹ́ tí mi báyìí tí ní nǹkan mi rọ̀ṣẹ̀ ẹ bá lọ gbé mọ́tò alòmínà tó ń lo mọ́tò 1999 tó ń lo àwọn mọ́tò wèrè kan tí wọ́n ti àbádọ́n tó ti wà ní scrapyard ní Canada àwọn náà máa sọ pé you get motor you no get motor kò ní iye mọ́tò tí mo ti sẹ́ndì wá sí Nàìjíríà ni olórí burúkú wọ́n ṣe máa jókòó wọn máa dó sórí ọ̀rẹ́ láti jẹ́ káyé ẹ̀ wọ́n máa fẹ́ wò káyé ẹ̀ bàjẹ́ gbogbo yín celebrity tó bá fẹ́ káyé mi bàjẹ́ ayé ẹ̀ máa bàjẹ́ ni ẹnikẹ́ni tá a bínú òbí tó bá fẹ́ káyé mi bàjẹ́ ayé ẹ̀ máa bàjẹ́ ni àjàjẹ́ ẹni tó ti jẹ́ pomi tó jata mi ló fò. Kò sí sanwó ní Canada ṣé tí mi bá ti sanwó ní Canada kan ṣé mi ń ṣe citizen ní Canada ni ẹlòmíì mẹ́nìtì ń ṣẹlẹ̀ ṣé kí wọ́n tó torí ẹ̀ kí wọ́n lọ involve ara mi nínú fraud ni ìbẹ́yìn náà ni àjàlá ta ń nà tábà tún wá sọ pé òkè afẹ́ gẹ̀ẹ́tì ara wa ká tún bẹ̀rẹ̀ àmà ní kele lè bẹ̀rẹ̀ o ẹ̀dẹ̀ máa pè mí lọ́lẹ̀ ẹ máa ṣòfò sọnù ni ẹ̀yin tó bò jẹun group of company. ìgbà tí mo dé yẹn mo ní mo fẹ́ sáré lọ sí ibẹ̀ yẹn bí wọ́n ti bàbá ọmọ mi sí ilẹ̀ mi nì. kí n dẹ̀ ṣe fẹ́ǹsì yẹn kì í ṣe tó torí tiẹ̀ àmì kì í ṣe tó torí ilẹ̀ yẹn gan-an
ilé tá ti kọ́ tó yẹ pé ọmọ mi ṣì wà ní kò tí pé ṣó ti pé 5 years no ilẹ̀ yẹn ti pé more than 15 years ilé yẹn sì tí mo kọ́ ní 2014 11 years ago ìyẹn 2009 kọ́ ni or 8 àwọn ilé yẹn wọ́n máa disturb ẹ lórí nǹkan tó ti ṣe kí wọ́n má bàa jìyà kọ́ ló ṣe máa yá má jìyà lọ́fà ni wèrè kan ó wá lóun ọlọ́pàá ó rò pé mi fẹ́ bẹ̀rù òun ẹnìkan wá fẹjọ́ mi sùn ní mo accuse òun wrongly ipe ọlọ́pàá òun lóun fẹ́ rí mi ní Ẹ̀pẹ́ mo sì ń bọ̀ mo ní mo kọ́kọ́ wò pé jẹ́ ń jáde wọ́n wò pé ń jẹ́ pé máa ṣáde kìtìkìtìkìtì àwọn àṣẹkẹ́ ẹgbẹ́ bàbá ẹgbẹ́ tẹ̀kùn ẹ̀yìn Ẹ̀pẹ́ ẹ wá gbọ́n kiri kan what is your name your police officer ṣẹ́jọ́ tí mo gbé tí mo ti fún lọ́ọ̀yà ní owó mi ti sanwó lọ́ọ̀yà yẹn pé mo sọ pé tó bá ti approve ẹ̀ tó bá ti jáde tó ti send tó ti pè mí then I will give him the money and then we go and ẹni tí mo pè ilẹ̀ fún tí mo sọ pé o mọ ibi tílẹ̀ yẹn wà mo dẹ̀ sọ fún ẹ pé okay o mo fẹ́ ra cement lọ́wọ́ ẹ o máa bá mi ṣe fẹ́ǹsì o ó wá ní ó ti pẹ́ tẹ́ ti ra ilẹ̀ yẹn o ilẹ̀ yẹn ti wọ́n gan o ilẹ̀ yẹn ti wọ́n ní of course ilẹ̀ tí a ti rà láti bí 15-16 years ago ṣé kò ní wọ́n ni bó ṣe ti rí pé wọ́n báyìí ó kàn lọ yọ 1 plot níbẹ̀ ni ikú máa pa ẹ́ ó rò pé mo ń ṣeré mi bá ń ṣeré mo ní bíbá la máa tẹ̀bà sí tí n bá lọ Canada máa tún padà wá as a citizen of Canada. ilẹ̀ mi kí lorúkọ ẹ̀ àtàngọ̀dọ̀ wá ń sọ fún mi ṣé orí pé ń sìn ó sì máa pè mí ó sì máa need mi mo ní forward torí ilẹ̀ mi ẹ gbọ́ ṣé rí ilẹ̀ tí mo kọ́lé sí ṣé rí ńgbà míì kò dákẹ́ máa ṣe mo rí pé àwọn tí ò ṣe oore fún àwọn èèyàn mọ́ nínú ayé they have a reason for it ṣé rí ńgbà tí mo ra ilẹ̀ yìí ẹni tó ní ilẹ̀ yìí tó ta àfẹ́ fún mi bàbá yẹn ó ti kú okó tó ti pé àwọn ọmọ ẹ̀ wá ta ilẹ̀ yẹn mo dẹ̀ tún wá túlẹ̀ yẹn rà lọ́dọ̀ àwọn kan gbà yẹn ṣó ti yẹ yín bẹ́ẹ̀ so but nǹkan tí mo fẹ́ sọ lélẹ̀ ṣé mọ̀ pé bàbá yẹn kó tó kú kò mọ̀ pé àwọn ọmọ pò máa kú kò dẹ̀ mọ̀ pé bóyá àwọn máa ta ilẹ̀ yẹn ṣe ti understand pé àwọn ọmọ máa ta gbà tó wá kú yẹn àwọn ọmọ ẹ̀ talẹ̀ so bàbá yẹn níyàwó kékeré ìyàwó kékeré yẹn ó kọ́lé sí wọ́n kọ àwọn ẹmọ àwọn nǹkan tó máa ń kọ́ kótókótókótó yẹn so ilẹ̀ mi 90 by 30 by 160 àbí by 120 yẹn ṣòtíyé so bàbá màmá yẹn wà lórí ẹ̀ ẹnu èèyàn dẹ̀ máa ń ṣe mí so adágọ̀dún sọ fún mi gbà yẹn pé kí n fi ibẹ̀ yẹn sílẹ̀ fún ìyá yẹn pé ọkọ ẹ̀ ti gbàtọ́kọ ẹ̀ ṣẹ̀yẹ̀ kó nǹkan bẹ́ẹ̀ yẹn gbàtí mo wá dé sí mo wá rí pé wọ́n ti ta ilé yẹn wọ́n dẹ̀ ti wá wọ́n ti lọ wó òkú bàbá yẹn gan kúrò ń bẹ̀ kẹ́lẹ̀ mọ̀ pé àwọn ọmọ tó ta ilé yẹn wọ́n ti wá wó òkú bàbá yẹn kúrò bẹ̀ wọ́n dẹ̀ ni wọ́n fún wọn 3 months àwọn tó wà ń bẹ̀ nǹkan bẹ́ẹ̀ yẹn so mo wá ń sọ fún wọn nísìnyí mo wá sọ mo ní that's good but ilẹ̀ tó wà lẹ́yìn yẹn ilẹ̀ mi ní ilẹ̀ tiwọn yẹn wọ́n dẹ̀ dá mi lójú pé possible kó má ta ibẹ̀ yẹn I'm going to get my things back and I'm not going to give anybody my thing again mo kàn lè dákẹ́ irú èyí tó ń ṣe lẹ́pẹ́ sí wọ́n wá ń pè mí ọjọ́ tó máa ń pè mí yẹn mi ní dá wọn lóhùn torí mi lè jẹ́ kẹ́nìbọ̀dì lọ pè mí sọ́wọ́ ikú bẹ́ẹ̀ ni ara ilé ń pààyàn ara ìta ń pààyàn so tó bá kàn sọ fún mi pé kí wọ́n bẹ̀ àwọn nǹkan tó gbèsè tó yẹ kí n gbé mo gbé mi ìsá fúnyàn mi ò sá but I may not tell you pé mò ń bọ̀ mo dẹ̀ lè má sọ movement fún mi fún ẹ tí bá ti lè sọ movement mi tí mo wá lọ notice pé o lọ ń tú mi tó bá mọ̀ nǹkan nípa mi it's not a problem ní tó bá mọ̀ nípa mi yẹn keep it to yourself tí mi ò dẹ̀ sọ fún ẹ tó sọ pé o mọ̀ tó bá wá tún tell it to my face bí mo ṣe máa rí ẹ o ní láìkí ara ẹ mọ́ láyéláyé bí kò máa rí ẹ bí traitor ni máa rí ẹ sí tó ń wádìí mi láìsí pé mo ń mọ̀ nǹkan mi láìsí pé mo sọ fún ẹ tó dẹ̀ kì í ṣe pé Ọlọ́run fún ẹ ní gift tó yẹ pé níbi tẹ́ ti ń sọ̀rọ̀ tútútútú tẹ́ ti wò pé ẹ ń plan fún ẹ máa sọ pé ó wà lára planning evil tí wọ́n fún mi tí wọ́n fẹ́ ṣe fún mi ni wọ́n ṣe lè ní God láti wá máa sọ fún mi nǹkan báyìí ló fẹ́ ṣe that is it òun ló ṣe ń sọ fún mi níjọ́ yẹn pé mo máa need òun mo wà pé kí ni mo fẹ́ need ẹ fún
pé kó fún mi lọ́wọ́ àbí kó ṣe kí ni àbí kí ló fẹ́ bóun ṣe wà yìí kí n má rò pé òun gan bóun ṣe wà ọmọ 3 ló wà ní Canada mo ló yọ lára ẹ̀ ọmọ ẹ̀ 18 bá tiẹ̀ wà ní Canada what's my business with that because mo ti sọ pé mo dé sí Canada mo dé láti Canada wọ́n ti rí ẹbí threat anything tó bá ṣe a máa dàbí threat fún wọn àwọn olórí burúkú I never call for you tíró èmi Ọlọ́run ní jẹ́ kó èmi jẹ́ and God kó ṣe nǹkan fún mi máa ra kọjá máa yọ kọjá ni bọ́ wọn ò ní ìtìjú tó bá jẹ́ pé mo rẹ́rìn sí jẹ́jẹ́jẹ́jẹ́ yẹn ó lè ṣe kó lọ gbé sáré àwà olórí burúkú aláìní tìjú ọmọ tó kún jọ sínú olùsì àwọn oní fake aláyé rírùn ẹni ṣoríire dà. So gbogbo yìí tẹ̀ ṣiṣẹ́ yàmà ìmọ̀ tẹ́jọ pọwọ́pọ̀ yẹn mọ anything mọ anything. wọ́n máa ní réèjì tẹ̀ tún dá wọ́n máa gbé mọ́tò wèrè kiri mọ́tò mi sọ pé mọ́tò ò dá o bọ́ ṣé mi ní mọ́tò ní ṣé mi ní mọ́tò ní àbí tí n bá wá sí ṣé tí n bá lọ sọ́lidé ní ìlú tí n bá lọ kí n lọ sọ́lidé ní ìlú kan sìn must I go and get a car there ṣé bí torí pé bíbá yìí jẹ́ ìlú mi ni bó dẹ̀ ń gbé cab náà ṣé mi ní mọ́tò ní ìlú tí mo ń gbé ni mi ní mọ́tò Canada ni àbí mi dẹ̀ tún lè gbé mọ́tò wá lọ́la ìta tí mo wà yìí bíbá yìí mo máa gbé mọ́tò tó máa ṣú wọn lójú ẹni tó gbé mọ́tò tó dáa jù ní street òun náà ló gbé Lexus kò dẹ̀ ń ṣe brand new Lexus àti Venza ni mo ti sẹ́ni mọ́tò mo park Venza àti bíbá yìí kó tó di pé wèrè tó wá gbabí náà wá Venza kan náà wà tó bá mi tà mo máa sẹ́ndì mọ́tò sí Nàìjíríà ń gbà ẹ̀ tó máa bá mi tà tó gbogbo máa jẹ gbogbo èrè orí ẹ̀ta àti ojú owó àtèrè ìyẹn ni kán wá sẹ́bẹ̀ kò ní mọ́tò tí mi bá ní kọ́ṣẹ́ kí n lọ jí mọ́tò onímọ́tò kí n wá gbé wá sí Nàìjíríà ni kí n bá lè create impression pé ọkàn mi balẹ̀ kí n bá lè máa hail me for fun kí n bá lè bẹ kidnapper síyàn lórí burúkú wọn I don't fake things. I don't lie. I don't do what mi ò kí ń ṣe nǹkan kọjá àyè ara mi. You just focus on people. Ẹ máa sọ pé ṣé dandan náà fi mí ṣé tí wọ́n bá tiẹ̀ love you if you want me to support you must you force me wọ́n wá bẹ̀rẹ̀ sí í ṣe mí bíi pé wọ́n ń treat baby that they have to maltreat me for me to succumb to their opinion and to follow them. If it touches me I cannot love you. If anybody show me love that's like love kì í ṣe fake one. Mo dá fake mọ̀ mo dá original mọ̀. Báwo ni bẹ́ẹ̀dì yìí ṣe le báyìí ẹ wò bó ṣe le orthopedic eléyìí tó ń le ó tún ju orthopedic eléyìí ti le jù look at it. Mo like orthopedic náà kò kí ń jẹ́ kára ròyìn ó máa dàbí pé èèyàn sùn sílẹ̀ lẹ́yìn ó máa ń tó ara ẹ̀. Oore má bínú èmi wo jọ tó bá ṣe tán náà mi ti ẹ̀ ṣe any assignment mo ti abandon gbogbo iṣẹ́ à ń ṣiṣẹ́ látọjọ́ Monday yẹn ṣe even ọmọ mi kan kò tó tiẹ̀ ní lọ́tọ̀ ó máa ti ní outstanding oríṣiríṣi right kò tiẹ̀ gbọ́. Mélòó mo fẹ́ kàlẹ́ yẹn Adégbélé I don't want to be coming every day and be showing things mi ìdẹ̀fẹ́ máa ṣó pé à ń ṣe nǹkan kan bí o káwọn èèyàn bá lè máa ń sọ pé ó wà hard working mi ìfẹ́ ṣe anything anybody lè validate me àbí kọ́ máa sọ pé she is hard working don't tell me that I'm hard working if I'm hard working it's not your business if I'm not it's not your business. How far are you good? Are you okay? Okay. Fine, I'm tired. Wọ́n shall bear with me. Wọ́n shall bear with us. But from now and tomorrow, it's going to be less. Tó bá mi kàn fẹ́ wá iṣẹ́ ní ẹni èèyàn tó bá professional ọmọ ọ̀dọ̀ yes
torí wọ́n lè máa sọ pé professional ọmọ ọ̀dọ̀ tó ní èèyàn tó lè sáyìn ó ti yé gbogbo ẹ̀yin wèrè yẹn irú ìwà àtàǹgọ̀ tó máa ní wọ́n máa nídìí ẹ̀yìn torí tó ṣe ń jọ kìnìún àná torí pé tó máa ṣe this time around ayé ẹ̀ máa bàjẹ́ ni ọjọ́ tó kọ́kọ́ wá yẹn tó bá tún wá tó tún ṣe eré ẹ̀ máa gbé kámẹ́rà sójú ẹ̀ máa ṣáà sí kámẹ́rà right away káyé lè mọ iṣẹ́ burúkú tó ń ṣe terrorist olórí burúkú oníjìbìtì ó lè àkàìmọye àwọn èèyàn tó ti jábọ́ sí kànga lọ́dẹ̀ bẹ́ẹ̀ ni tó máa ń tì wọ́n sí kànga nígbà yẹn báyìí wọ́n máa sọ pé àbúrò mi kéréje á wọlé á wá gbé wáìnì àbí wo ni ibo ló fẹ́ wọ̀ ọdún àti àbúrò mi ni ẹ jẹ́ àbútálà àbúrò ẹ̀ ó ṣe èrè mọ́ tilẹ̀ ni tó jù mí lọ lọ́jọ́ ẹ ṣèkà fún yẹn máa ní àbúrò yìí ni àbúrò ta ni anybody tó bá ti ṣèkà fún ẹ kò ń ṣèyàn mi let me just that's just little I can tell you if I show you this place now you will know nǹkan tá à ń sọ ibi kan tí mo lè sọ pé ó wà a little bit okay ibi báyìí náà kẹ̀lẹ̀ rẹ̀ wọ́n máa kún lọ́la lọ́gbọ́n ṣe gbogbo ara ògiri mi ò mọ bí wọ́n ṣe ń jó mi ṣé ó ń dáná sínú ilé ni kò tiẹ̀ yé mi. Wonderful night rest guys. àwọn èèyàn kò máa ṣèkà fún yàn ẹni tó tí mo gbélé fún tó lọ jalè tí mo lọ rìpọ́ọ̀tù nígbà tí wọ́n ti rí pé mi ìwá sẹ́pẹ̀ tí wọ́n ti rí pé mo lè ti bẹ̀rẹ̀ bí wọ́n máa ń connect lórí mi wọ́n rò bóyá somebody came to report you in Ẹ̀pẹ́ o so that I come to police station mo ní who is the person and what is the name of the person that is who are you police that is telling me you say you are a police officer what is your name only don't ask of my name and you are calling me I should come when I don't know your name mi ti rí rẹ̀ mo tọ́jú phone number yẹn ṣá in case of incasity have a pleasant night rest ìgbà tí mò ń jira kánsì kò sẹ́ni tó rí ìfà tó yẹ kí a jẹun láti bí ijọ́ mẹ́ta tólúwa ni mí o àní ẹran tí kíní mi gbọ́dọ̀ forí tì ó gbọ́dọ̀ fara kò gírí tó pé wọ́n fẹ́ kun bẹ́ẹ̀ ni mo ṣe ti fi sí ẹran fún mi so kò sí nǹkan téèyàn lè ṣe mi kò sí nǹkan téèyàn lè ṣe my sweetheart gbogbo èèyàn ẹni ìjọba nàìjíríà ìjọ o tó bá ti di lọ́la máa fi kámẹ́rà sójú àwọn tí agbègbè yẹn o kán rí o táwọn èèyàn bá fẹ́ wọ bí tá a bá fẹ́ gbọmọdọ̀ kán máa sọ fún wọn kán máa sá tá a bá fẹ́ ṣe nǹkan tí wọ́n máa sọ fún wọn tí wọ́n bá ti fowó sí nǹkan tó fẹ́ ṣe ní 10,000 wọ́n á ní kán gba 30 kán gba 50 wọ́n máa gba owó lọ́wọ́ wọn wọ́n máa tẹ̀lé ẹ kiri bẹ́ẹ̀ yẹn só ẹjọ́ o ẹ torí ọlọ́run o kí àwọn tó bá ti wà lágbègbè àwọn tó ń so wèrè àgbègbè yìí mi ìtẹ̀ ní láti àwọn yẹn mi ní láti pa àwọn yẹn mo ti sọ̀rọ̀ United Nations anti-terrorist àti DSS gbogbo wọn pátá ẹjọ́ ẹ wá nǹkan ṣe sí. You are in prison, you really need help. What is my business with that? Jọ fi mí lọ́rùn lẹ̀. You are in prison, you really need help. What kind of help is that? How did you get phone? Ṣé ó ń lo fóònù nínú ọgbà ẹ̀wọ̀n ni? Ṣé wọ́n aláwọ̀ kan máa lo fóònù bẹ́ẹ̀ ni?